الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معشر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú jùlọ ọba alágbára jùlọ ọba oníkẹ́ jùlọ ọba tí ó ṣàánú èmi àti ẹ̀yin tá a ṣe máa ń sọ tó sì wá mùsùlùmí tó fún wa ní àlàáfíà tó sì wá kù lérí ayé dìsín orí lárígbà lọ́dọ̀ Ọlọ́run àmọ́ lóore o Ọlọ́run ṣàlékún oore wa o gbogbo nǹkan yóò mí ní orí ayé tó lùwà ní ṣe fún wa lówó ni lárísìkí ni lọ́mọ ni ọ̀dà lọ́rẹ̀ẹ́ ọ̀dà ní mọ̀lẹ́bí gbogbo ẹ̀ pátá náà ìdẹ̀ra ni o ọba lówó ọba lọ́rẹ̀ẹ́ ojú tì ọ́ ọba lówó tó ní gbogbo ẹ̀ tó nílé tó lọ́mọ ojú tì ọ́ ẹ̀gbọ́n mi ó ní nǹkan tó fẹ́ ṣayẹyẹ gbáà mo fẹ́ sílé àwọn adúmọ̀lẹ́bí tí ọ̀bọ̀ wá ọkàn dání yóò kàn wé sí àmọ̀lẹ́bí ẹ̀ ń kọ́ ẹ̀ ní mọ̀lẹ́bí ni abúkú ní inú nǹkan tó ló àmì sí fún mi èèyàn lórí onípe walladhi khalaqa minal ma'i bashara wa ja'alahu nasaban wa sihra wa kana rabbuka qadira olúwa ní pé òun dá látara omi báyìí ló ti dán ní ìyálà bàbá yín ẹ̀rọ ọ̀pọ̀ àtàrà omi náà ànábì Adam yálà ìwọ gẹ́gẹ́ náà látara àtọ̀ omi ní ọlọ́run wá sọ ní apárí àwọn agbè ìgbàpá ìpìlẹ̀ omi ní ọlọ́run wá sọ lásán pé ọkàn máa bẹ láyé ìmìnìkan náà ní máa dájú olùwàlú waja'alakum nasaba ọlọ́run wá sọ ní pé olí mọ̀lẹ́bí bí kan bá ṣẹlẹ̀ mọ̀lẹ́bí bí kan bá ní ṣẹlẹ̀ o ìsídà wọ́n kọ lọ́wọ́ ìsídà wọ́n protect ẹ ọlọ́run wá tó wá sí lásán wọ́n sí mìíràn ó tún fún wọn ní àná àwọn àná yìí náà tún mọ̀lẹ́gẹ́ ni wọ́n tún máa sọpọ́ sí ẹ̀sùn ní àná mi wọ́n fún wa ẹ̀sùn ní àná mi ẹlòmí lánàá nítorí kó fẹ́ ní connection ẹ̀wọ́n mi ẹlòmí lánàá nítorí kó fẹ́ sí kí ó fẹ́ ní kéèkì ẹlòmí lánàá nítorí kó bá lè fi protection lù síta ẹ̀jẹ̀ fún ọmọ mọ́gàjí àdúgbò bàbá ti fẹ́ lòlẹ́ ìjẹ wá bẹ́ẹ̀ bàbá láwọn tẹ̀ sí gbẹ́gbà mọ́gàjí ọmọ mọ́gàjí pẹ̀lẹ́ olúwa ṣe gbogbo ilé kó bá lè máa jẹ́ ẹ̀jẹ̀ fún wa káyé balẹ̀ olúwa wà dúpẹ́ fún ọ̀lẹ́dà fún ọlọ́pàá gbà lọ́wọ́ wa orí ẹ̀sìn mọ́gbà lọ́wọ́ wa ìtì ń kírun kò kírun má ọlọ́mọdé tó sí wa ìdí ń gbọ́ wà sí kò gbọ́ wà sí má ọlọ́mọdé àti tó sí wa ọlọ́mọdé àwọn abẹ́ sí o ọlọ́mọdé sí dàrú mẹ́yàn lójú ẹ̀sìn yí máa dàrú mẹ́yàn lójú lọ́nà wọ́n fẹ́ sí ẹ̀sìn ní o ìsì máa ṣẹ̀sìn ọ̀lá ẹ̀gbá àwọn ẹ̀sìn ọlọ́run náà ní ìgbẹ́ wo èyí tẹ̀yìn sí ohun olóògùn èyí yóò sì yá ní ẹjá ń so lórí òkè lórí bá máa wá yí àmà àpapọ̀ afẹ́fẹ́ yàtọ̀ sẹ́yìn èdè aláwọ̀ ẹ̀ ní pé àbájú ló tún máa fọ́ báyá abẹ́rẹ́ kí èèyàn máa fọwọ́ gbáyà yóò sí mú wákàtí kan ó lè tún máa fò ọlọ́run wá gbé léyìn wọ́n láyé ọlọ́run kò nígbà àmìlẹ̀ tó ń dàmà rẹ̀ ní ṣiṣẹ́ tó náà àmọ́ni ló sígbà ìgbà ṣiṣẹ́ lásán ni ọlọ́run kò nílò nítorí bá nẹ́bí òṣè léyìn ẹlòmí ò ti jí lásùfà ikú ẹ̀gbọ́n ní ìran méjì yìí ìran tí ó lọ kí òun mò ní nítorí kó fẹ́ gbomi ẹ̀gbọ́n bí ọ̀dọ̀ tí òun ní ti kí òun ìran ní sí mẹ́ kò rẹ́lò mí mùsùlùmí gidi yóò mọ̀ lọ sí òun jìnà jìnà ní
àwọn àwọn eléyìí bídí àgbẹ̀ lọ́wọ́ bídí àwọn lára ọ̀ lágbóyé ọlọ́mọdé díẹ̀ sí ìmọ̀ àlójú Allahumma àmín olóyè náà àpá ìmọ̀ládé bismillah. فصل بسم الله الرحمن الرحيم فصل في هديه في الركوع. a ní kí kí rí nípa ìpàdébí ànábì máa ń gùn nǹkan o ọlọ́mọdé sí ìmọ̀ ìyàn lójú àwọn kan bẹ ní ìsìn àwọn onígun mọ́tò ń táwọn ọjọ́ tánà ní ogun yọ ma wá rìn gbá káàkiri gbogbo ìgbẹ́gbẹ́gbùn láyà lẹ́gbà náà igun ẹ̀gbọ́nmi ọ̀gá inú onígun fẹ́ńsà ìnígun fẹ́ńsù bí bá ń bẹ láyà Nábì sallallahu alaihi wasallam bá gbẹ mẹ́bí ọ̀bá tẹ̀lé ìrá ẹ̀gbọ́nmi wọ́bọ̀ ànẹ́bì nínú gbogbo nǹkan tí wọ́n gùn láyà Nábì sí kẹ́ni ànẹ́bì gùn ojú bọ́nà rẹ̀ nípa nǹkan tí ànẹ́bì máa ń gùn tánẹ́bì tí máa ń gùn náà ركب الخيل والإبل والبغال والحمير. ànẹ́bì gùn ẹṣin òun ní fi lọ́lá jù òun ní sì fi wọ́n jù nígbà náà yáà ẹ̀sìn àwọn ẹ̀sìn gidi ànẹ́bì gùn wal ibla ànẹ́bì gùn àkúrí tó ṣe ga tó ń bá àtàrí ilé tí wá ga jù ká tó máa gùn yóò máa gbà sí kó ẹ̀yìn àti ma wá gùn mẹ́sà gbogbo yóò máa wá láti ẹ̀jẹ̀rẹ̀jẹ̀ ànẹ́bì gùn àkúrí mọ́ mẹ́sì ilé ìgbà ìwọ̀n bá wá ti tó àwájé wọ́n náà wọ́n máa gùn áhà قل من حرم زينة الله التي أخرج لعباده tánú sí nǹkan ẹ̀ṣọ́ tó lù àmì mú jáde fáwọn ẹgbẹ́ tánú sí ilé wọ̀fún yìí قل يا للذين آمنوا في الحياة خالصة لهم في الحياة الدنيا خالصة لهم يوم القيامة àwọn olùgbé ní ìtàláyé ní tó dáa wọ́sọ̀ gidi kọlí gidi jẹun gidi ọgbọ́n mi gidi fẹ́yàwó gidi àwọn ìyàwó aká ìlọ́gbé máa ìlọ́gbé ogun náà pé àwọn ìyàwó náà ní àwọn sàábé náà pẹ̀lú ọ̀rọ̀ ìgbọ́dára lórí jẹ́ bá lórí ó bá sì wọ́sọ̀ tó dára lórí ìwọ́n sí gẹ́rẹ́ ní máa wọ́n tó bá sì lágbára márúwá tó sì lágbára mọ́tò wọ́n ọ̀rọ̀ márúwá àkọ́bàbọ̀ gàzúdù láti èdè zúdù pẹ̀lẹ̀ mọ́tò ẹ̀ máa ti ẹ̀rọ ní ẹ̀dàkùn àti ìmọ̀ ní pé àsáfáyé ní bàbá wa tí ó ṣòro ó ní ilé o lè máa wọ̀ padà jọ mi o ẹ̀gbọ́n mi àwọn èèyàn lọ́gbọ̀n wọ́n ní nǹkan gidi lé báwọn ká máa wọ̀ bọ́yá àdé àmọ́ ìjà sí pé lónìí àwọ̀ padà ọlọ́mọ fẹ́ yí àwọn bàbá wọ́n lọ kí ẹ̀kẹ́ náà èèyàn ó tọ̀ ló sọ fún àwọn èèyàn bá àbá dókítà yìí máa ọkùnrin wọn ní ìmà ìgbàkan ṣẹlẹ̀ tó tọ̀ wọn ni ọ̀gá kan jí rẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ mo wá sọ fún àwọn bàbá lálẹ́ ìgbà bá ṣẹlẹ̀ sí lágbájá sí àwọn afọ alágbájá báyìí káwọn tẹ́lẹ̀ bá tún lè dé láàárọ̀ yóò mọ̀ sí kíni yóò mọ̀ pẹ́ wọn sì lẹ́dí sọ́ọ̀bù ẹgbẹ́ ti dé láàárọ̀ ẹni gẹ́gẹ́ ni wọ́n sì tún lọ sí kúlẹ̀ndé láti ìdí òun ẹgbẹ́ tó dínà ẹni yìí sì lè wọ́n lọ sí yunifásitì ẹ̀ láàárọ̀ kùtùkùtù wọ́n tún káàsì bá tó báyìí mọ́lá gbèrè ilẹ̀ wọ́n kàn wọ́n páàkì níwájú ńtọ̀kọ̀ mọ́lá olúwa lásùbákù nígbà ìṣẹ̀lẹ̀ kí ọ̀nà náà nígbà tó wọ́n wájú bá lù wọ́n ṣe pé ní ìbárí mọ́tò gidi káàkiri onímọ́tò gidi lé àmọ́ wọ́n àwọn ń lo ẹgbẹ́ tí àbá náà máa ń lo tí ò dáyọ́ lílẹ̀ nínú ààrùn ń tó dá láyé bùnmí lónìí khalisatan lahum yawm al-qiyamah tó bá jẹ́ lórí àjámù ìkẹ́ lórí ìdí òun bá wá lọ́wọ́ nítorí náà máa gùn nǹkan tó dá o rọ́kìbà khayl anájìgún ẹ̀sìn wal ibla anájìgún ràǹkúmí wal bighala anájìgún ìbáka kí náà pè ní ìbáka ìbáka ní pé combination ìgbé ẹ̀sìn gùn gbọ́nà pé kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀ ìgbé kẹ́tẹ́kẹ́ gùn ẹ̀sìn yóò wá bí ọmọ kẹ́ ọmọ tó wá bí òun kò ní jọ ẹ̀sìn kò ní jọ ràǹkúmí òun náà pè ní kẹ́ni ìbáka anábìgún náà وركب الفرس wal hamir anábìgún kẹ́tẹ́kẹ́tẹ́ náà
èyí tó lóòrùn láì mọ́ ilé gun ọ̀kadà ìmọ̀ ilé gun mẹ́wàá níjọ́ tí ilẹ̀ bá wọ́n bá dìde ó lè gùn àwọn àrìn mí nǹkan bẹ tó lè dìde mọ́tò lọlẹ̀ ìgbà yìí yóò bá mọ́tò ìgbà yìí ọ̀nà yóò lọ eléyìí yóò gùn tiẹ̀ àdébì máa ń mú ẹgẹ́tẹ́ pẹ̀lú tó wọ́n kéde lower rate nígbà yẹn náà وركب الفرس مسرجة تارة. àdébì gun ẹṣin tí wọ́n gbé nǹkan lé lérí wọ́n gbé gàárì àbí ẹ̀ mọ́tò ilẹ̀ mọ́ pé gàárì ìjọba máa ń gbélé tẹ́sí láyé ẹ̀dù ilé ìrìnà ogun ọjọ́ ọdún tí wọ́n gbé gàárì lélé àdébì gun náà وعريا أخرى. àdébì sì pé ìtura gbélé lérí jọ mi وكان àmọ́ ọkọ̀ lókùn ìyẹn ó lè máa gun ó lè gun ìjọba tẹ́sí lílé yóò ó difficult yóò máa bì báyìí yóò máa bì báyìí pẹ̀lú pé àdébì òṣèlú àdá bàbá rí tí wọ́n gbélé lérí àdébì àdébùn sísójú ẹ̀mọ́ ti tàbí jọ ní wọ́n yẹ bọ́ mọ́tò yẹ sí fọ́ ó sì ní ìlú ọ̀nà wọ́n jẹ́ ààrẹ bá sí fọ́ ní lọ rẹ̀ ẹ̀dá kò fẹ́ jọ mi ìyẹn yẹ bọ́ tí sísójú ẹ̀bá sí wá gbábẹ́ alájú pé tó ní gàárì ó sì pé ìjọ onígbàjọ tó sì jáde bì tó àbá mi wà ní wọn lọ́sọ̀ ohun láàbí lè wá lẹ́ṣọ́ yìí wọ́n ti bá ń lọ́sọ̀ ohun àmúfìlà tí a ní ká bá wa pọ̀ wá kí ló dé tí fìlà lẹ́bi ṣe wá sí akẹwà àgbàjì síbìlà lẹ́bí ṣe wà sí síbìlà lẹ́bí ṣe wà sí ní àbá sọ ìgbé lẹ́bí ṣe wà sí ní àwọn àti wá sọ ní apoló ní àwọn akọ́ aṣọ ẹ̀ kí wà sí oṣù bẹ̀rẹ̀ gẹ́rẹ́ kí ló dé àtẹ́jì là ń sọ yìí náà وكان يجريها في بعض الأحيان. alábì máa gún bẹ́ẹ̀ láwọn àyè ní وكان يركب وحده وهو الأكثر. anábì máa gún ẹsẹ̀ lóhun nìkan ní sì máa gún kẹ́tẹ́kẹ́tẹ́ lóhun nìkan tí ò ní bẹ́ẹ̀ pọ̀ jù òun ló pọ̀ jù náà وربما أردف خلفه على البعير. nígbà tí wọ́n ti máa ń dá ẹ̀ṣẹ́ kí àkúrí tí ò ní lóhun nìkan wọ́n ní wọ́n ní ìṣòro níta látàjẹ́gbẹ̀rẹ̀ lọ́nà ọmọ ọmọ pàgùn ó sì dé yọ wá ní mọ́tò àwọn lọ wá ráwọn aláàdúgbò rẹ̀ olè ní wọn inú ẹnà bí gẹ́gẹ́ ọlọ́run jẹ́ ọ̀dá ó sì lọ bẹ́ẹ̀ ó yẹ kó sọ ẹgbẹ́ gbé yí sí wọ́n díẹ̀ kí ló fẹ́ ní ọlá sí ti ní pẹ̀lẹ́yìn rẹ̀ ní masini ní àyíká tó sẹ́kù anẹ́gbẹ̀rẹ̀ gbáyà sẹ́yìn rẹ̀ náà وربما أردف خلفه وأركب أمامه. níjọ́ mi ní amẹ́gbẹ̀rẹ̀ sẹ́yìn níjọ́ tàbí gbáyà síwájú tó wáyé bẹ́ẹ̀ tí ó sanra jù tó wá jẹ́ bí ọmọ èdè tó ṣe gẹ́rẹ́ tó gbé wájú àlẹ́bí yóò bọ́ sẹ́yìn. وكانوا ثلاثة على بعير. àlẹ́bí ti gbé ìyẹn mẹ́ta tó ń pẹ̀lú àlẹ́bí wọ́n jẹ́ mẹ́ta lè rà wọ́n ẹ̀gbọ́n mi ẹ̀yà kòkò lè gbà wá ní àìsí ara yìí ní àwọn ẹ̀dá kòmọ́tò mọ́ ìṣẹ̀ máa ń fò ní pé ó tọ̀ sí ti fọ́ ìta bá fọ́ wọ́n ṣe tó kéré ó tọ̀ sí náà rí ìyẹn máa wo kọ́dà nínú ojúṣe òṣèlú ọlọ́ bá bọ̀ mọ́ sí nǹkan ọ̀rẹ́ sáwọn èèyàn especially àwọn ọba máa abẹ́ni ọba trọ́ọ̀sì àní ọmọ wa lọ ẹ̀tọ́ ọmọ yìí lóòrùn ọmọ wa gbé sínú mọ́tò ìṣẹ́ ìwọ̀n àṣọ àwọn ará àdúgbò rẹ̀ tó wọn mọ̀ wọ́n fi wọ́n kalẹ̀ kọ́dà bọ́ọ̀lọ̀ ní ọba wa jọra wọn gbèdé lọ́pùsù bọ́ọ̀lọ̀ ọba tó ọmọ ẹ̀dá tó mẹ́bí nú ọ̀nà olóòlè ń lọ ẹ̀yìn sì lọ sọ́nà àlórí ẹ̀dá wọn ẹ̀sìn kìí sí bọ́ọ̀lọ̀ ọba tó wọ́n pọ̀ láti ẹgbà ẹ̀fí fún wọ̀ ọ̀dà púpọ̀ jù Ànábì mọ̀ gbé yẹn kọ́dà ó ṣẹlẹ̀ lọ́kẹ̀ Ànábì lọ́jọ́ kan Ànábì wọn ní Asma'u bintu Abi Bakr Asma'u bintu Abi Bakr àbúrò ẹ̀gbọ́n ìyàwó Aisha ni ẹ̀gbọ́n ìyàwó Ànábì Ànábì wọn ti pọ̀ láti mú oko láti gbó ọlọ́pa in tí ó jẹ ọkọ̀ ẹran ọkọ̀ ló jẹ ẹ̀sìn ọkọ̀ ló jẹ máa bọ́ jẹ́ ìlú ọ̀ sẹ́ni ilé wà lẹ́bí ìdánẹ́bí ò lè fẹ́ kò sí láì ní mẹ́ because ilé ìwọ̀n lẹ́ra wá tún lásìkò bẹ́ẹ̀ pé fún mi ilé ìwọ̀n kádà mọ́sálà kan tó lélé ẹ̀ wọ́n mi fún mi ilé ìwọ̀n ọ̀kadà èyí bó lọ́lọ́kadà náà ṣe jẹ́ dábí àwọn àtúntò bẹ̀ wọ́n lónìí because mọ́sálà tó wà fún ìyá ẹ́ alákòóso ọ̀rọ̀ gẹ̀gẹ̀ ní àwọn akẹ́lá tó máa bá rí
ààrẹ ń gbọ́ láti máa sọ̀rọ̀ lọ́wọ́ yìí láwọn ìjọ ọba fún akápù ìrìnàjò làwà ẹ̀wọ̀n jàyà àdébìwá jẹ́ àsìmọ́ fi sọ ọ̀pẹ́ wákì àdébìjọ́ gbé ọwọ́ ọ̀nà ìsìnkú ọwọ́ bí ti ọdún tọwọ́ bá gbé mi sẹ́yìn ní ìsìn ọwọ́ rí ìwẹ̀rú ẹ̀rọ lẹ́bí àá ó sì lè pọ́ sẹ́yìn àlẹ́bí ọwọ́ owó ìyà lẹ́bí ọwọ́ sí kínú sẹ́yìn tèmi ọwọ́ dá ní ẹgbẹ́ mi ọkọ̀ mi máa ń lò láti wẹ́lẹ̀ ìjà àdágbé sí bẹ̀rẹ̀ ìjà àdágbé àti sí bẹ̀rẹ̀ káwọn ọmọ lẹ́rọ tó pọ̀ ní tó èmi náà lè fi kéré ilé ìwọ̀n láti ṣẹ̀gbọ́n àwọn ọlọ́kadà ní àbádáṣì ẹgbọ́n sí lẹ́jọ́ ọlọ́kadà mí ìmọ̀ olóòrùn gbé pẹ̀lú sí olóòrùn àbúrò sí máa ń tọ̀wọ̀n lára ìsìn ọ̀rá báyìí ń tọ̀wọ̀n ní àbúrò sí wọ́n ti bá ti pẹ́ sí gálọ́pù wọ́n fi kó pẹ̀lú lẹ́yìn rẹ̀ wọ́n bọ̀ ọ̀kadà wọ́n ló wà ń bẹ̀rẹ̀ lórí ìdájọ́ wọn láti sọ gbogbo ẹ̀ tọ́lọ́ bá bá ṣe mọ́rọ́ fún ẹ̀jẹ̀ àwọn ilé ẹgbẹ́ wọn olùhàtì ẹ̀sìn náà wọn ẹ máa gbé wọn ní láti lè fi dábàá fẹ́ lọ normal price ẹgbà ló wọn bá agbèrè láti ilé láti lọ ọjà ẹbà wọlé èyí báyìí lẹ́sà sí o normal price ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ expect ilé ẹgbẹ́ láti lẹ́bàá gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ràn wa ní pé káwọn bí má gun ọ̀kadà náà wa ardafa ar-rijal wà á dáfà ìbáṣelé wọlé ni orúkọ máa ardafa ar-rijal àní máa ń dáwọn ọkùnrin sẹ́yìn wa ardafa ba'da an-nisa'i ó sì gbé àwọn apáta ìyàwó rẹ̀ ní àwọn ilé wọn rẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ̀ lóbi sẹ́yìn náà wa kana akthara marakibihi al-khayl wal-ibl ìrìnká náà bí máa ń gún jù ní nǹkan ẹ̀sìn ni òṣìṣẹ́ ìlú náà lọ́nà ogun mẹ́tìrìs ogun jíkù ogun mẹ́tìlá ọmọ alágbára lọ́nà aláàrí ìwá sí ìlú ọmọ wákàkiri ooru báàbí ní ẹ̀fẹ́rẹ́ mẹ́sà ọmọ ìlú wa ní ìsì dandan náà wal-ibl arábìnrin àkúnmí náà lọ́pọ̀lọpọ̀ gbà wa amma al-bighal náà فالمعروف أنه كان عنده منها بغلة وحدة نعم. فهدها له بعد الملوك arábìnrin ní bàtà kan tó jẹ́ pé àwọn ọlọ́pàá ló máa ná fún àmọ́gẹ̀ẹ́sẹ̀ ọ̀kan arábìnrin ojú ẹ̀rọ àti kàṣíwájú ìyẹn máa ń síkì ìfẹ́ntò lè síkì mẹ́bàá ló bàtà àwọn lákàtàkì bíi mẹ́ta bíi mẹ́rin àfáàdà sọ́lọ́wọ́ rẹ̀ àfáàdà wá ní kéré ẹyọ ọ̀kan arábìnrin ọ̀tàkùnrin àbí ọ̀tàkùnrin wọn àfáàdà mi séèkì bàbá yìí wọ́n wá mi sí ìjọba kọ̀ rẹ̀ tiẹ̀ kí ẹgbẹ́ wá pariwo orókù kí ẹgbẹ́ wá gbogbo ẹgbẹ́ wá kọ̀ rẹ̀ tàbá yìí kìí ṣe pẹ́lú wá sàṣí gbogbo tó bá sàṣà tó bá kọ̀rẹ́ dàbá yìí kìí ṣe pẹ́lú wá wábò lẹ́sìn gbogbo tó bá sàṣà tó bá kọ̀rẹ́ dàbá yìí kìí ṣe pẹ́lú wá wábò lẹ́sìn àìgbogbo tó bá kọ̀rẹ́ dàbá yìí kí máa wá yìí yẹ ó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wọ́n kọ̀rẹ́ dàbẹ́ lọ́wọ́ wọ́n kọ̀rẹ́ dàbẹ́ lọ́wọ́ bá náà wọ́n sì gba kọ̀rẹ́ jẹ́ wọ́n kọ̀rẹ́ dàbẹ́ àbẹ́bí sì gba kọ̀rẹ́ jẹ́ ọ̀rọ̀ tó wọ́n kọ̀rẹ́ ti ànẹ́bí ẹ̀gbọ́n mi ànẹ́bí sì gba kọ̀rẹ́ jẹ́ ànẹ́bí sì ní mistake ìjọkẹ́ ànẹ́bí sì sọ pé ànẹ́bí ẹ̀kọ́ fún ìbò ọmọ máa rẹ̀ wọ́n mistake lóòótọ́ tí ò sí mú máa láti tó kọ̀rẹ́ ti mi láàrin yìí ni aláwo ní àbájọ ọba lẹ́yìn tó kọ̀rẹ́ ti èdè bí ti bọ́ òun wọ́n bá ti lẹ́yìn tó kọ̀rẹ́ ti ẹ̀gbọ́n mi èdè ti wá ó ti bá àfá tí ò bá rí ẹni tí ó máa pè láti èsì tí ó máa kọ̀rẹ́ ti àfá ọlọ́bá yìí àfá ẹ̀mí sẹ́kì báyìí àfá ẹmọ́ sọ̀rọ̀ báyìí mọ́ wọ́n bá ti lẹ́yìn tó máa pè ọ́ sákì èdè ti bọ́ òdìdí èsù ni ẹ̀wọ̀ èsù ni ò ní ẹni tó kọ̀rẹ́ ti ilé ìgbúlẹ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀dẹ́ ẹ bá ti wá wà pẹ̀lú àfá àtàn kí ẹ̀mí ìbá sọ̀rọ̀ ilé ìgbúlẹ̀ abájọ́ kọ́ yíò rẹ̀ àwọn eléyìí professor ní ẹ̀gbọ́n mi multi professor àwọn ẹlẹ́mì mistake yìí ọ̀rọ̀ yìí wọ́n sọ kò tí tó bí péjì mẹ́wàá kò tí tó péjì mẹ́wàá wọ́n sì tún sọ ọ̀gá mímí tó tẹ́gẹ́ mistake mẹ́lẹ̀ tí wọ́n wà fi á dáwọn dánú ní wọ́n tẹ́ mi ní àádẹ́mọ̀ kàtọ́ òun ó wà lẹ́gbẹ̀ẹ́ àádẹ́mọ̀ aláṣìṣẹ́ ni wá wọ́n kẹ́ wọ́n kàtọ́ yìí àtàwàwò ẹgbà tí mistake tó gba mistake láàbù sorry ààbù mistake ní kókó jẹ́ ẹgbọ́n mi àti kó nǹkan jẹ́ kò ní fáwà kọ́dà ní ìmẹ́ndì àṣẹ́sẹ́ tí àti correct ní ìjọ́nà
àwọn àtẹ̀lẹ́kùn yìí lọ́wọ́ àwọn àbá wa àwọn àjọ máa sọ̀rọ̀ ńlá ẹ̀ náà kò yí rẹ̀ mo ní à ilé mi kàdà àdìsí sọ ìbílẹ̀ sọ àbára wọn àwọn ọmọ sàdúrà àwọn ọmọ wa sọ kíláàsì ẹgbẹ́ àwọn mistake yóò tún wá lọ wọ kíláàsì yòókù ọmọ ẹ̀kọ́ kíláàsì báyìí yóò tún rárúkọ ọláàdì àbá mi sọ pàtàkì ọ̀rẹ́ta àbá àti kíláàsì àbá àti ká ọlọ́ọ̀bá sọ ọmọ nàìjíríà ọlẹ́sìn ló pọ̀ ní àtúntò lórí ìlànà ọlọ́ọ̀bá sọ ọkọ̀rẹ́ ti ní o gbogbo àwọn ọlọ́pàá wọn kò rẹ̀ jàmbá ẹwọ́n bọ́ ọwá tó wá lọ lásán tí àwọn ọmọ ìgbàgbọ́ níjọ́ kìrìnà ìjàmbá ti ní àwọn ọ̀rọ̀ yìí ìmọ́mù kẹnu àwọn maharabu Mẹ́dínà ni ó fún mi jẹ́ ọkùnrin lówó fún mi káṣẹ́ gbogbo ní lóṣì tí ní ìrìnà akọ́rẹ́ tí wá sọ́jà nínú ọmọ tí ń sọ ìranù ló ń sọ ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ afáǹsọ̀ ولم تكن البغال مشهورة بأرض العرب. Naam, a ní pé ìbáka yóò sábà pọ̀ nílẹ̀ Lárúbáwá. Naam. بل لما أهديت له البغلة قيل Naam. ألا تنزل خيل على الحمير فقال Naam, nígbàtí àwọn ọmọ àtẹ́lẹ̀ ní bàkà. Because àgbọ́yé tí ń ṣẹlẹ̀ wípé a sì máa gbéra òkun ẹgbẹ́ náà tẹ̀yẹ sí gun kẹ́tẹ́kẹ́tẹ́ yóò máa wá bí nǹkan ní. Ànábì ló sì gbáyìí. Ẹ̀bọ́n mi, ànábì ló sì gẹ́ni ló sì gbáyìí. Sáà lè máa wá sí ànábì nígbà tó ti gbẹ̀bùn ìbáka, sáà lè máa gẹ́sì gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó jẹ́ inú ọmọ rẹ̀ a máa ṣe ágbìmọ̀jọ́ máa pọ̀ sí. Because ìbáka tí ó bá gun ìbáka ẹgbẹ́ rẹ̀ ó lè rí ìbáka. Gẹ́sì mi, kò ìsí ìbáka bó. Definitely, in táwọn ọmọ ṣe pé kéré, káwọn ọmọ gbé ẹ̀sìn gun kẹ́tẹ́kẹ́tẹ́. Àdá! Ìwà Nábì, àdá lúzì khayla, àdá hàmù, alàlẹ́ṣọ́bọ̀, sí ká máa gbé ẹ̀sìn gun kẹ́tẹ́kẹ́tẹ́. Ànábì wá fún létí báyìí pé إنما يفعل ذلك الذين لا يعلمون. àwọn tí wọ́n nímọ̀ náà máa ti bẹ́ẹ̀, èyí ti nímọ̀ nílẹ̀ dábà ara yóò Ntọ́lọ́run ti jẹ́ ìfi kalẹ̀ ẹ̀sìn ní ìrìn ẹ̀sìn ní ń gun ẹ̀sìn ìrìn kẹ́tẹ́kẹ́tẹ́ ní ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹjẹ́ fi máa pọ̀ ìkọ́ṣẹ́ ẹ̀sìn lẹ́bí máa sẹ̀sọ́ ẹ̀sìn lẹ́bí máa lọ́sójú ogun owó ẹ̀sìn wọ́n ju kéré lọ ju bá ká lọ. Ànábì kan lẹ́yìn ẹ̀kọ́lẹ̀ ẹ má ṣe ìjọ ẹ̀ àmọ́ ànábì ọkọ̀ ndẹ́mù ìlú tó gẹ́gẹ́ ló ti wà lẹ̀ ìjọ mi nǹkan ẹ̀mí ọmọ bẹ̀ tí kìí sí wọ̀ bọ̀ tí ẹ̀fẹ́ kọ̀rẹ́tẹ̀ ìjẹ́ ìfẹ́ kọ̀rẹ́tẹ̀ ní pé kí ni kẹ mọ́ jẹ́ òkú yẹn ṣẹlẹ̀ máa nígbà náà nílò mẹ́tọ́dù yẹn. Náà فصل ìpín kan dé. اتخاذ الغنم والرقيق وعتقائه. Ànábì ní àwọn nǹkan ọ̀sìn níbi ewúrẹ́ àtàkùnkan lé dáadáa. Ànábì sí láwọn ẹrú tó sáfà Ànábì nínú àwọn ẹrú yìí Ànábì bọ́pọ̀ àwọn ẹrú ní ọdọmọlúwàbí pé ẹyẹ máa lọ ẹdọmọlúwàbí. من العبيد أكثر من الإمام. Ànábì ní mistake ìṣẹ̀lẹ̀ mẹ́wọ́n ẹ̀wọ́n mi ìṣẹ̀lẹ̀ níbi àwọn sáfọ́ ní ojú tó ràpá ọ̀ ẹka tẹ̀mínìtì wọ́n tákàdà Rasulullah àdàdàdà. Ànábì ní àwọn ewúrẹ́ tí ń sìn wa kana lahu mi'atu shaa. Ànábì ní 100 ewúrẹ́ pẹ̀lú àgùntàn wa kana la yuhibbu an tazida ala 100. Ànábì yẹn fẹ́ kó ju 100 lọ. Ẹ̀lì mistake ẹ̀rin mistake ìṣẹ̀lẹ̀ ó tó sì tó ní ẹlẹ́mà káńsù náà. فإذا زادت بهمة bó bá ti wá lékún lérí ẹyọ ọ̀kẹ́ ذبح مكانها أخرى. Ànábì olùkọ́ sọ́lẹ̀ ìdílé fún ọya ẹlọ́pọ̀ ẹ̀pẹ́ ọ̀kan ní oṣù dàgbà ẹ̀pá dàtí sí pé tí wọ́n náà bá ti ń pé 100 gbàrà báyìí wọ́n wá bí kan ní lórí ká ìlọ́ fi mí ìrọ́pò rẹ̀ ní ìdàgbà ẹ̀pá kájẹ́ ẹ̀gẹ́ fi yé kìí bẹ́ lójú 100 lọ because tí ìrànpé bá ti kọjá 100 ẹjọ́ pé bá ti kọjá 100 tí wọ́n 120 ẹyọ zaka. Ànábì òsì yóò zaka lè rí nǹkan tó ní sallallahu alayhi wa sallam. Náà واتخذ الرقيق من الإماه والعبيد. kọ́dá ọ̀sẹ̀lẹ̀ ń jọ́kẹ̀ Laqit ibn Sabra nínú àwọn sàájú Ànábì ọwọ́ wà láti wá kí Ànábì
ànábì gbà wá lálejò ànábì gbà wá lálejò ibi tí wọ́n ń gbà wá lálejò ọlọ́run ní bí ẹ̀ṣẹ̀ tí wọ́n dá ànábì kan gbọ́ àwọn tó ń dẹrin rẹ̀ ilé ìjọ kan tán kàn gbẹran wọlé wọ́n gbọ́ ohun ẹran kékeré kan tí ń dún sẹ́wọ̀n kí ẹran kékeré tó wá ṣe bí ohun ẹ̀ tó máa ń sáàdì yàtọ̀ èwo tó ń lò èyí tó tún lékún ní ó lékún àbí ìdáàdù ẹ̀ lọ pa ńlá láti ìdí ọmọ rẹ̀ ẹgbẹ̀ wá ká pa máwà lórí tó jẹ́ àwọn àlejò wá wò ní ṣe ìpá wọn fọ́sà lẹ́bí tó fi lọ pa ẹran lálá fún wa ẹwà wọn sàádé nù àwọn ẹ̀sùn kà lọ́wọ́ àbá ẹ̀gbọ́n mi ní ìṣẹ́ àwọn ẹ̀sùn kà lọ́wọ́ àbá ní lẹ́bí àpáńtorí káàsì mọ́ sí tó bá ti kọjọ́ rẹ́dì azìgbìnrin apẹ̀yọ̀ kan mẹ́rin ló bí wọ́n sọ rẹ́dì padà sallallahu alayhi wa sallam. Naam. Wa kana mawalihi wal utaqaihi min al-abid akthar min al-imam. Tọ́ ẹ̀rọ Ànábì Muhammad sallam wattakhadha raqiqan min al-imam wal abid. Ànábì láwọn ẹrú obìnrin ó sì láwọn ẹrú ọkùnrin. Ó ní wọn ìmọ̀ ní wọn ní pé kí ni wọ́n lọ sí ogun ìgbàtà wà lójú ogun náà kú wọn lẹ́rú tán bá pín wọ́n pa Ànábì ní ìlú bẹ́ẹ̀ ọ̀dálápapọ̀ ní èyí sì lé wọ́n mú Ànábì o àbúlẹ́rú yìí ọ̀nà tí Ànábì ṣe máa ní Ànábì rà ẹ̀wọ́n mi náà wa kana mawalihi wal utaqa'uhu min al-abid akthar min al-imam. àwọn tí Ànábì wá kókù lọ́wọ́ ẹrú aṣọ́jọ́ ọmọlúwàbí máa lọ ọkùnrin ó pọ̀ jù lóbìnrin lọ ó sì ní rí sí iṣẹ́ tọ́kùnrin ó sì tóbi ilé ìṣẹ́ ẹ̀dá mi lóhun gbá ọkùnrin sì rí òun tó fẹ́ nídi freedom pápá àpagbà ẹ̀jáde free ẹ̀ àwọn obìnrin náà free ẹ̀ gẹ́gẹ́ iṣẹ́ òun lóṣì nígbà náà tí ẹ̀sà tó ti játa ní ìsìn ẹ̀sẹ̀ tó ní kí ní alápá àmọ́ àwọn bandit náà ti Naam. وقد روى الترمذي في جامعه. Àwọn àdísì kan náà tó wá mọ́ tún pàkí pé ìmọ̀ bọ́kùn ẹrú obìnrin ọkùnrin ọlọ́lájú kí ní lọ ọlọ́lájú tó bẹ̀ẹ́ lọ ní double times. عن النبي صلى الله عليه وسلم. látọ̀dọ̀ àfáwà Tirmidhi látọ̀dọ̀ Abi Umama látọ̀dọ̀ Ànábì bá Ànábì ní pé أيما امرئ أعتق امرأة مسلما. èyí kí ìlú ọkùnrin ó bá bọ́kùn ọkùn ẹrú lọ́rùn ẹrú kan tó jẹ́ mùsùlùmí كان فكاكه من النار. òun ni ó sọ yóò bọ́kùn ẹ̀kọ́ yóò láàkùnù náà ẹ̀wọ̀n tí Islam ṣe eradicate ma mú yàn lẹ́rú sí Islam fẹ́ ká kó yàn lẹ́rú ọkọ̀ tí wọ́n fẹ́ ká sọ yàn lẹ́rú àmọ́ circumstances máa ń ṣẹlẹ̀ ẹrú tí yàn ju gbọ́nà lòkú jẹ́rẹ́ntì ẹrú tí yàn ti ní sáwà ní pẹ́ẹ́ fi kalẹ̀ bẹ́ẹ̀ ni owó àwọn yàn kala wéṣì ẹ̀ Islam wá gbé kalẹ̀ pé tí orí tó wọ́n bá ti bọ́kù lọ́wọ́ ẹrú òun ní òní jẹ́gírí òun náà ni ó bọ́kùn rẹ kó ní bíkírí iná ọlọ́run bá yẹ́ ìdàkì àmà ó ń láká ìgbọ̀dọ̀ gbọ́ yìí tí bá ti bọ́kùn lọ́wọ́ ẹrú ìwà àlìjẹ́ náà ọyá ọ̀sọ̀dọ̀ ọmọlúwàbí yẹ́rọ lọ́wọ́ ìwà àlìjẹ́ náà kẹ́bẹ̀ náà ni bíbẹ̀ náà tó ń bẹ ó súnmọ́ díẹ̀ wọ́n gbà lágádá ẹni tí ó sẹ̀ gangan wọ́n sì pa irọ́ ohun mọ́ ẹ̀wọ́n mi ó sì fi tiẹ̀ dáwọn ọlọ́pàá alágbájá parí àrin àwọn ẹni ọ̀dá bọ́bá lọ mú bí 500 million wá ẹgbọ́n mi àyẹ́ pàmọ́ ní ma ń ṣẹlẹ̀ ń Saudi dáadáa ètì ìyá àwọn Saudi díà ní àwọn èèyàn ma ń sáré dáa ẹjálà kò sẹ́lẹ̀sẹ̀ lóòtọ́ kọ́lọ̀ sí kíni lọ́n pọ́pọ̀ adákòrò náà ẹ̀lọ́mí wà lẹ́wọ̀n ẹ̀wọ̀n gbére ní nítorí 1 million ẹ̀wọ́ ẹjọ́ Áfíríkà ẹjọ́ alọ́dé ìbájẹ́ ìjọ́ ìsìláàmù àmọ́ sí máa ń dá ẹni tó kó trillion ẹni lọ́sàn 1 million ẹni tó sì gbésù ẹni ọlọ́pàá ẹ̀lọ́ ti mọ́lé ẹ̀rọ gbére àwọn sí náà búrẹ̀ sí ń dá waylun thumma waylun لقاضي العريض من قاضي السماء ìdájọ́ Ọlọ́run ní fi ń dájú náà كان فكاكه من النار. náà يجزئ كل عضو منه عضوا منه. tọ́ bá ti bọ́kùn lẹ́rùn ẹ̀rù kan
so oríkèríkè kankan ló ààrẹ òun náà ló sì máa bọ́kùn rẹ̀ kò ní ibi kíni irun náà ojú rẹ̀ tó bọ́kùn kò ní ẹrú yóò bọ́kùn rẹ̀ kò ní kíni iná awọ rẹ̀ etí rẹ̀ ẹnu ẹ̀ apá rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó sì fúrí kò nù náà nìyẹn o náà Islam fẹ́ stọ́pù náà ní ẹrú ni ọ̀nà mẹ́tọ̀ tó lónìí ẹ̀ náà wa ayyuma imri'in muslimin ataqa imra'atayn muslimatayn. tọ́ ọ ẹrú ọkùnrin lásán wo àmọ́ o eré yóò fún sí fáwọn obìnrin o fáwọn ẹrú lóbìnrin o ẹrú obìnrin méjì ló bọ́kùn lọ́rùn ẹ̀ ló fi rọ opportunity yẹn eléyìí tó sọ mọ́ pé kíni ẹrú ọkùnrin ṣe kíni ó fà lù obìnrin lọ náà كانتا فكاكه من النار òun ní ọbọ̀kùnrin náà kónú náà يجزئ كل عضوين منهما عضوا منه. ọwọ́ méjì obìnrin lẹ́rú òun ní ó sì kíni ní ó bọ́kùn rẹ̀ kò níbi kíni inú náà وهذا يدل على eléyìí sọ wípé على عتق العبد wípé ẹrú lọ́kùnrin ká bọ́kùn lọ́rùn rẹ̀ ọlọ́lá jù obìnrin lọ وأن عتق العبد يعدل عتق أمتين. ká bọ́kùn lọ́rùn ẹrú ọkùnrin kan ìsìdédé kíni obìnrin méjì náà فكان أكثر عتق ǹgbọ́n fà á tẹ́rù ànẹ́bí fi pọ̀ ní tó gbé ẹ̀rọ bọ́kùn lọ́rùn wọn ọkùnrin ló pọ̀ jù nítorí ládá yẹn ni o náà kìí ṣe dandan kí ẹ bọ́kùn lọ́rùn ẹrú nàmbà fẹ́ kìí ṣe kíni kìí ṣe nàmbà túláàsì ìwọ̀rọ̀ mẹ́wàá lè jẹ́ náà ìwọ̀rọ̀ mẹ́ sí dáadáa àmá ànẹ́bí wa bá èyí tí gbaládá ń bẹ̀ ló ti kíni ọ̀dájú sóore síbi tó ti rí ládá gbà ọlọ́lá ju ibi tó ti rí ládá gbà lọ ẹ̀kọ́ nìyẹn o àfáà tó ti tó tán àwọn àlọ́ gbé mọ́tò fún ìrẹ́ gbé síbẹ̀ yẹn táwọn bá ń lọ wáìsí kí wọ́n gbé tẹ̀lé wa lẹ́yìn àbá mọ́mọ́ wà yí bẹ mọ́sálásí padà mọ́ sí nìkan láti gbogbo ní àtàjí bá wọn tún sí ọwọ́ gbé fẹ́ǹsà wá fún ẹ àdúrà tó gbà àwọn ọmọ ìlú wọn jẹ́ nítorí àkáyọ̀ mọ̀ ìfìyà àwọn àfáà náà tẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bú wọn ní 100,000 àwọn lọ fún àwọn táwọn ti jẹun tán wọ́n lọ fún 2 million 3 million wọ́n ti gbé ìwọ́n bá tó ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ àwọn òní kàkún ẹ ṣe wọn náà gbàgbẹ́ tó ń fẹ́ rọ́ọ̀tì àmọ́tọ̀ òun ìjọ mẹ́ta ní wọ́n fi kọ́ lu ayátúkẹ́ àdánà ni ayátúkẹ́ àdánà ni ààrẹ kò ní tẹ́lọ́wọ́ yín ibi tẹ́ ti rí kò ní dí sórí síbi tí ó ti nítumọ̀ dáadáa yóò dáhùn yóò báyìí ìyá ní pọ̀ wáyé wọ́n gba àwọn àbá àwọn ọba ìmọ̀mù lálálálá wọn wá ti lẹ́rẹ̀ wọ́n lé lọ́gbà mù àwọn ìmọ̀mù láti ibi tí ò ti léwúrẹ́ ọ̀hún ní gbé fún ọmọ wa tó gbé ọlọ́dọ̀ àwọn ṣífù kìnnìkan fá ṣífù kìnnìkan tọ̀hún mufti tàbá tọ̀hún ọ̀rọ̀ àwọn ìmọ̀mù láti ibi ládùúgbò rẹ̀ tó gbé ẹran mú wọ́n sì ẹlẹ́yàgẹ́ ó ṣe rí nìyẹn ẹjá sọ́lé síbi tí ó ti nítumọ̀ ẹjá sọ́lé síbi tí ó ti nítumọ̀ tí ládàá tó pọ̀ mẹ́ ẹgbẹ́ tó lúwa náà sọ wọ̀tí nítorí mú náà pàámẹ́ alákiri alákùnbí ní miskin ẹni tí bí ń padà fún oúnjẹ ẹni tó níbi aṣọ ní ẹfún lásọ ẹni tí ó níbi mọ́tò ní ẹfún mọ́tò ẹni tí ó níbi owó ní ẹfún lówó tí ó nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ náà àfáànsó وهذا أحد المواضع الخمسة eléyìí lọ́nà kan ní ọmọ àgbà tí Islam fi gbọ́nà ọba fọ́kùnrin ju obìnrin lọ lọ́nà márùn-ún ni التي تكون في wọ́n wá ní bẹ́ẹ̀ Islam wà justice ẹlòmí ọmọ sọ bẹ́ẹ̀ Islam wà justice ọkọkùnrin ju obìnrin láì rọ̀ ìtẹ́kùn ní justice ìtí wọ́n pè ní adìlú táwọn ń pè dédé kìí sì túnmọ̀ dédé gẹ́gẹ́ ni yẹ́ Yorùbá yóò correct gbé dédé ẹsẹ̀ dédé tí dédé ni ní pé tí n bá fún ọmọ mi wọ́n lè gbé sí làkáyì ọmọ mi tó ti wọ yunifásitì tí n bá fún ní 20,000 ní pocket money tí ẹ̀ kí n máa wá fún ọmọ mi tó wà ní pìlọ́sì kí n máa fún òun náà 20,000 tí dédé nìyẹn ìyẹn sí dédé náà òun máa gba 20,000 wọ́n máa gba 1,000 owó bisikíìtì fún nílẹ̀ ló fi jẹ ó fi jẹun lé ó ẹnu rẹ̀ ò sí ìfẹ́ ọ̀làdà òṣùgbó ló olówó bájì tó sọ igun ní kwásù ẹ̀gbọ́n mi ọmọ tí wọ́n fẹ́ láti ilé èbó bọ́gàrà àwọn máa ń gẹ pẹ̀lú èyí tí wọ́n fẹ́ nígbò lẹ́pẹ̀ ní mọ̀lẹ́kẹ́ àbíkò lẹ́pẹ̀ ní báni àbíkò lẹ́pẹ̀ ọ̀dọ̀ àbáyìí sẹ̀mú làwọn bọ́ lẹ́pẹ̀ àmàlà tó iye gidi kí wá ní mọ́jọ́ sí ní máa ṣe pẹ́ nígbà tí mo ti fún tọ̀hún ní
ìyẹn ìwọ́n náà jẹ yẹn ìgbà tí mo ti fún tọ̀wọ́n náà bọ́gá gbèdé ẹgbẹ́ ìjọba náà ṣe tí n bá ti ń gbé sẹ̀mú kalẹ̀ tí n bá ti ń gbé pákí kalẹ̀ ẹjọ́ dédé kọ́ mu aládùúgbò ìtẹ́pẹ̀ ní dédé ẹ̀wọ́n ní inú ìsìláàmù wájú òṣèlú fi máa nìyí bí nǹkan síbi tó yẹ gẹ́gẹ́ àwọn àbí dédé gẹ́gẹ́ ní dágbàdágbà alìmùsáwá ní musáwí sí ní gbogbo wa ẹwọ̀ ẹ̀dà mú tẹ́ ẹgbọ́ yí obìnrin tó wùn náà náwó fún ọmọ ní ẹ̀rẹ́ agbáyé ìgbẹ́dàwó Nàìjíríà wọ́n yìí tí nínú gẹ́rẹ́ òun náà ọmọ tó sì rẹ̀ gún bàbá ọmọ ní ìlọ́kọ bàbá ọmọ ní èmi ní gbogbo ẹ̀dàkẹsà ní ìrọ̀lẹ́ta ẹ̀dàkẹsà ní ìṣàmàrì èmi náà ní sọ́wọ́ gbogbo ẹ̀ bàbá kọ́ bọ́lá ìlọ́kọ ìlàdé orí ọ̀kẹ́ ní bàbá ọmọ ní òkú ayé àwọn ọmọ mi o òkú ọgbọ̀nẹ́gbẹ̀ ọmọ òkú ayé èyí ìwà nọ́mà èyí tó bá wà nọ́mà ọkọ̀ ní mọ̀ náwó ọkọ̀ ní ònáwó sẹ́yìn tí wọ́n náwó tí ó wà ní ọjọ́ lọ́jọ́ orílẹ̀-èdè tí ò lú tí ò náwó lọ lẹ́yìn ìgbà náà náwó bá sẹ ládùúgbò ní ìsìn ẹ̀yìn bá lélé ẹ̀yọkùnrin lé ẹ̀yẹ dá sí tàn ẹ̀yàwó obìnrin àwọn ọ̀rọ̀ táwà ti sí ẹ̀mọ́bìnú ìtawà lágbára rí àwọn kàdá tó ṣọ́ṣọ́ ẹ̀yọkùnrin ẹ̀lẹ́sì gbogbo ẹ̀ ó sì ní fóòdì ilé ẹ̀kọ́ níbi kalẹ̀ yọ́gbà lọ́dọ̀ àwọn azẹ́lẹ́mù yọ́gbà lọ́dọ̀ àwọn kàdíjá yọ́gbà lọ́dọ̀ gbogbo wọn káàkiri lọ́tọ̀ bá ní ẹ̀dá ti bọ̀dá mi ẹ̀mẹ́tàbí ẹ̀mí ó sì lórí gbogbo ìlọ yọ́gbà lọ́wọ́ ọmọ rẹ̀ yọ́gbà lọ́wọ́ ọ̀dá rẹ̀ yọ́gbà lọ́wọ́ ọkọ rẹ̀ yọ́gbà lọ́wọ́ bàbá rẹ̀ kí Islam wà gbọ́lá níbi ilé lẹ́yìn ìgbà náà kí Islam rẹ̀ Islam ní bọ́lá fún èrè tí ọkùnrin ní lọ́nà níbi àwọn ayẹ̀ ní ìṣe dáadáa sódù tàbí ní kàṣẹ̀rẹ̀ sí jùlọ bí ní lóbìnrin ìyá ni lákọ̀ọ́kọ́ ìyá ni ẹ̀kejì ìyá ni ẹ̀kẹta náà ìyá ni ẹ̀kẹ́ lọ́sẹ̀ wá tọ́ bàbá dájú ní ṣe adá sí ààrẹ lẹ́ẹ̀mẹ́ta kò tó rántí bàbá rẹ̀ ẹ̀wà sí ẹ̀yẹ wá ní ìsìlámù ìwọ̀ ìsìlámù owó kí lé wà táwọ́dà ní gbogbo ọmọ ẹ̀dá mi lọ́wọ́ táwọ́dà ní gbogbo ọmọ tàbí bí masáyé táwọ́dà mú bẹ́ẹ̀ ìyá ni bàbá kó ọkùnrin 100 jọ lágbé pé ẹwà bí ọmọ obìnrin wọ́n lè rí ẹ̀lẹ́ ìrí wàhálà orí gẹ ẹ̀lẹ́ wàhálà ẹ̀rọ gẹ ẹ̀lẹ́ lására wàhálà ní fásì gẹ ẹ̀lẹ́ lására ẹ̀lọ wọ́n tí wọ́n náà kẹ́kù tí ń jọ kùnrin sóbẹ̀rẹ̀ àgbákò ní náà àgbákò ìrí bú ni tí ò ní túnmà tí ò ní gbàndá òtù ẹ̀ ẹwà wọ́n tí wọ́n náà kẹ́kù transfer ọkùnrin sí obìnrin ẹwà ìgbọ́nà fọmúlá ẹwà ìgbọ́nà nítorí sílíkì ọjọ́ tó bàjẹ́ nítorí ọ̀sẹ̀ plastic nínú ọ̀sẹ̀ gbogbo ìjà yóò jẹ́ra ó ṣe kí nípa ó tún náà kẹ́lẹ́ pẹ̀lú ó ti mọ́ millions ẹgbẹ́ fẹ́ dókùnrin lásán ìsìláàmù sọ lórí lè ẹwà ní pé ìsìláàmù sí lè lẹ́yìn náà ìsìláàmù wọ́pọ̀ nínú obìnrin wọ́n ló ń sáré náà ọ̀dà ọmọ nínú aláàtọ́ ìwọ́n kí ọmọ má sì ó sọ pé kó ẹwà ní ìsìláàmù sí lè náà nígbà wọn bá ń ṣe ayé lọ máa gbá rẹ̀ ọ̀nà bọ́ bá tó fọ́mọ lọ́yọ̀ gẹ́rẹ́ máa gbá rẹ̀ ọ̀nà bọ́ àwọn bá wọ́n lónìí fún ìyàn ló jẹjẹ Islamu ti gbogbo kẹ̀kẹ́ tó ní aláyà alẹ́mù mẹ́rin kàlápọ̀ ó wà láti tó kábí ọlọ́gbẹ́ tó mú wá náà òun ló tó fi tó ń kálukú ayé Islamu kọ́ bí ilé ẹni tó ní ká máa fún jẹ ẹni tó kọ́ máa pẹ́ ọmọdé kẹ̀yàwó ẹ̀ lápapọ̀ ọmọdé kó létí ọmọdé pariwo mẹ́ náà àbáǹsó wàtháni al-aqiqa ọ̀nà lẹ́ẹ̀kejì tí Islam tó fi kó gbọ́lá fọ́kùnrin ju bẹ̀rẹ̀ lọ tún rí al-aqiqa tàbí fẹ́ kó mọ́ ẹ̀rẹ̀ tápa fọ́mọ́ fọ́kùnrin yàtọ̀ sí tápa fún obìnrin ó sì nítumọ̀ náà kọ́ ọ̀bá yọ ni wá bèèrè lásàlàyé fún ọ náà fa innahu 'anil untha shatun wa 'anil dhakari bọ́ bá bí obìnrin kan ewúrẹ́ kan lọ pa ọ́tọ́jú ọmọdérin náà ọ̀nà náà fún tí kò wọlé ọkọ̀ ní o lẹ́gbẹ̀ẹ́gẹ́rẹ́ àbí tọ́jú ọmọdérin dé ọkọ̀ ògbówáyé gbé lọ sí ilé ọgbọ̀n náà tèyí ọkọ̀ omi ni àti bí ìyàwó kan náà ìwọ̀n náà fẹ́
wọn bá bọ̀wọ̀ tọ́ dáadáa bóò ló sì mọ̀ bí ọmọ dáadáa kalẹ̀ ìwọ náà má jẹ́ alájẹ tán jẹ́ alájẹ sẹ́kù tí báwọn kan náà bọ́ tọ́jú ìyàwó tiẹ̀ ìwọ náà báwọn náà tọ́jú ọmọ ìyàwó tó níyàwó rò káwọn ọmọ ìrìnlẹ̀ bá lè fẹ́ ìyàwó gidi ẹlòmíì wá kọ ọmọbìnrin fún mọ́ wá sẹ́ǹdẹ̀ lọ sí Èkó àbí ó sẹ́ni máa lọ bá wọn sí ọmọ ọ̀dọ̀ máa lọ bá ya búkà máa lọ bá wọn fọ gbọ́ ní pẹ̀lẹ́pẹ̀ títì àbí máa lọ kọ́ tẹ́ lọ ẹ ti rò pé ní ẹjọ́ kàwé ẹjọ́ ka Kùránì ẹjọ́ ní sẹ́gẹ̀rì Islam gbé kalẹ̀ láti fi lè sì kán rọrùn fún bàbá ọmọ ẹ̀ ọ̀rọ̀ ọkùnrin máa pè wúrẹ́ méjì ọ̀rọ̀ obìnrin pè wúrẹ́ kan iná ná tó ná kóbìnrin pọ̀ náà wà fi àdàtò ahadith àdíṣe pọ̀ mẹ́ẹ̀ náà náà ipé ọmọkùnrin o ewúrẹ́ méjì la máa ń pa fún náà wà thalith ash-shahada ẹlẹ́kẹ̀ẹ́ta mẹ́ẹ̀ ọ̀nà ìgbà tí Islam ti fi gbé ọlá fọ́kùnrin ju obìnrin lọ tàbí fẹ́ jẹ́rì ẹláti farabalẹ̀ mẹ́ afẹ́ olùjẹ́rì gbá lágbájá mo yá lówó ìsì ń bí náà ìgbé kíni ìyáwó ọ̀ nígbà tí mo fẹ́ yá lówó bí n bá ti rí kíni ọkùnrin méjì bá mo fẹ́ yá bàbá Zainabu ẹ̀rọ jẹ́rì sí bá ti jẹ́rì sí aláàsì ó ti sábà mọ́ àwọn ọkùnrin kan lárí àrọ́kùnrin mobìnrin lárí àbá àti ẹ̀rọ́kùnrin pàápàá alòbìnrin mẹ́rin bàbá rọ́kùnrin alọ́kùnrin kan obìnrin méjì obìnrin méjì sí dédé kẹ́ni ọ̀rọ̀ tí bí ẹlẹ́ gbogbo wọn ìyẹn gbogbo wọn àmọ́ mẹ́mórì yàtọ̀ sí mẹ́mórì o mẹ́mórì kan máa spark ẹ̀gbọ́mí mẹ́mórì kan máa spark àwọn kankan ní máa spark yẹ ṣe mẹ́mórì obìnrin tí máa spark òun ní tí máa spark yẹ ọkọ̀ ní ọkọ̀ lé fún ọkọ̀ ní ìrànlọ́tọ̀ fún ọkọ̀ ní ìrànlọ́tọ̀ fún ọkọ̀ kẹsì kankan tó kẹ ọba sí ayé ilé bú rẹ tí ó ṣe fún mi tẹ́lẹ̀ kọ́kọ́ sí ọ̀sí dára fún mi ní ọkọ̀ spark nígbà yẹn ẹ̀gbọ́n mi ti gbàgbé tó bá padà wá yá tó bá sẹ́ọ̀tù àwọn ẹ̀gbà àwọn agbúrú tó bá wọn tọ́kọ̀ tẹ̀mí sí báwọn àwọn náà fò gbogbo tàbí ní lákàyè mọ́ sí lákàyè ọkùnrin mímọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀rẹ́ ma sọ fọ́kùnrin pé ó sì wá ń ṣe bí obìnrin àwọn olóògbé wá ń ṣe bí obìnrin àsọkùnrin náà láì gbà náà nínú kẹtí ma sọ pàtó obìnrin olùmẹ́ṣẹ́ ní ìfẹ́ ṣe ó ní tí àwọn ìbá bẹ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ sí níyàwó àwọn ẹ̀jẹ̀ níyàwó àwọn ọmọdé sọ yìí ìkanra tí ó mọ kára nígbà tí ó fẹ́ yíyàn wọn àtílódé àtílóṣẹlẹ̀ kíni ìrìnlẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń sí ìlú lọ́nà ó ti smart ní Islamu wíkẹ́ kápòdì nígbà tí bá ń ṣàìdọ́ ẹ̀rẹ̀ kọ́ Islamu because ìgbàyẹ smartness ní ṣegere tí mo bẹ̀rẹ̀ rẹ̀ smartness ní ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi máa kò bẹ̀rẹ̀ nígbà tí bá ń ṣàìdọ́ ọgbọ́n ọgbọ́n wọn bá kọ ẹlẹ́sẹ̀ yìí wọ́n náà bá ní ọkà gbogbo àdíkà ọba pàdé ẹjọ́ ẹgbọ́ wà náà máa oníwọ̀n ààrẹ ní sí ìpàdà tí sparkness yẹn bá fún wá ṣẹlẹ̀ sí ẹwà ní kó wá jẹ́ lábájá òun ló ṣe kí nìkan òun ló lọ́rọ̀ ní ìrántí sọ́bẹ̀ yóò lọ́ọ̀sì mẹ́mórì yẹn àmọ́ tí yẹn kan wọ́n bá lọ́ọ̀sì mẹ́mórì ìkejì oníṣẹ́ kí ni olùwà nínú sọ ọ̀rọ̀jú wọn múra àṣẹ́yìn wọ́n ń gbé ìpòlẹ̀ sọ́ọ̀tù lápọ́ra ọ̀rọ̀jú wọn múra àṣẹ́yìn tí kanú wọn bá gbàgbé ìkejì ó sì kí ni fọ́tù sákìrà ìdáhùn má òkúrọ̀ ìkejì ó rẹ̀ létí àmì ìrìn ní ọjọ́ wọ́n ṣe méjì at the same time àìwọ́n mi àwọn méjì kejì jọ bímọ láti same time láti wájọ gbàgbé ìkọ́sà yóò rí kan gbé ra wọn lóòtọ́ ní mo ti rántí ọ̀rẹ́ mi rántí ìbílẹ̀ rántí Islam gbé kalẹ̀ ní ẹ̀ o láàrín kẹrin wà rọ́bí al-mirath ìmọ̀jogún náà ọlọ́gbọ́lá ọkùnrin níbi àwọn condition kan ní o ìsìnkú condition ẹ̀gbọ́n bí bẹ̀rẹ̀ bá lọ́mọkùnrin tí wọ́n jogun yí ọmọkùnrin ọmọ ẹgbà tó bù tó mobìnrin tí ó ma gbà fọ́lẹ̀ dákàrí bí fìlò kéde hàgbé ọ̀sàyẹ nítorí obìnrin méjì ó gbà lọ́kùnrin ó gbà because àwọn obìnrin náà padà wá gbà lọ́kùnrin bọ̀dá ní wọ́n fẹ́ ṣe kéré kan báyìí ẹ padà gba gbogbo yọ yìí
ó ẹ̀gbọ́n mi Islam ń wo ta ní ná ta ní gbà sọ́rí wọ́n tó ń gbà ọmọ sáfù èyí tí ó mọ̀ ná ilé ìbáwọ́ àwàkọ́ ìtọ́ ẹlọ́sọ́wọ́ àwọ̀dá mi ẹlọ́sọ́wọ́ àwọn ọkùnrin àwọn nìkan ṣe yíhùn àwọn òráyè ilé ìlú ọkọ̀ tí wà láwà ó dàkọ̀ ní báyìí mójútó ní ọ ẹbá parí jẹ́ ẹ̀yìn àdínáwà ẹ̀dínà ní ẹkùn náà òwe ẹ̀yìn lẹ́nà òwe ẹ́ yàrá yìí sì dá kọ́nà ọba tún rẹ̀ jọ́ ìyẹn sọ́wọ́ àwọ̀dá jọ́rẹ̀ ní ọkọ̀ rẹ̀ ti fún lówó yóò tún gbà lọ́wọ́ ti yín náà bẹ́ẹ̀ pé nǹkan ọdún ní ìṣẹ̀lẹ̀ dáwà yìí náà ọgbà yìí sàbí ìdàkó ní àwọn kan ti dára ẹ̀fà wà ń tọ́jú ọ̀rẹ́ àlọ́bùkún yìí ń pọ́kọ́nú ẹbí mi ti bọ̀dá Islam mọ́ jí sí ń ṣe falẹ̀ bẹ́kẹ́rí ẹ̀kọ́ mẹ́fẹ́ nígbà bí sì rẹ̀ obìnrin tó máa ń gbájú ọkùnrin lọ níbi ogun gẹ́rẹ́ mọ́kùnrin agbọ́pọ̀ náà pè bí ọmọ ọgbọ́kọ̀ bá kú tó yẹ kó mú bèèrè nǹkan ló fi kalẹ̀ ó sì fi bàbá kalẹ̀ ó fa ọmọ ìyá kalẹ̀ fún ọkọ̀ ọmọbìnrin ó bà lájógún rẹ̀ àwọn bọ̀dá rẹ̀ àwọn bọ̀dá ń pè àwọn kù rẹ̀ wọ́n tó mẹ́wàá ní àwọn ẹ̀mọ̀ kí ẹgbẹ́ ti rí ẹ̀ẹ́sì gbogbo ẹ̀ náà والخامس الدية gẹ́gẹ́ ìyẹn ni díyà má bá kọ obìnrin má bá kọ ọkùnrin ràǹkúnmí káà fi ṣe ìtàrọ ọkùnrin yóò pọ̀ ju obìnrin lọ ìlàjú obìnrin ìlàjú ọkùnrin obìnrin ló gbà because ọkùnrin ló ṣiṣẹ́ ọkùnrin ló ṣe ó fi káàkiri Islam wa wò bá ẹni tó ṣọ́bù yìí tí ń bí pọ̀ bẹ́ẹ̀ bá sàn tánà tí ẹ máa fi 100 ràǹkúnmí kalẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ kí ni wọ́n kún fún tẹ́lẹ̀ náà ni pẹ̀bá wá pa mistake áàfù tọkùnrin ẹmọ̀ fáwọn ní kí ni 50 àdísí wọ́n fún àdísí bẹ́yà kí a máa dísí àwọn àmà náà gbogbo àmọ́ ìjìmáwò àwọn àfá wà lè lérí mọ́kù ṣáàbí sọ bẹ́ẹ̀ àwọn ọgbọ̀n ń pè Ibn Abbas gba ìjìmáwò wá Qurtubi ọgbà wá Sarkasi ọgbà wá Kasani ọgbà wá ìjìmá ọ̀rọ̀ àwọn kan tọ́ka sọ̀rọ̀ Ibn Ulayya wal Asam ànígbé yọ́ ọkùnrin àti obìnrin dédé ní wọ́n níbi díyà wọ́n lẹ́rù àìsàn nípa òun Ibn Ulayya àti Shaykh Nisa'i ilẹ̀ gbálẹ̀ díẹ̀ kàtàkàtà pọ̀ Mu'tazila wallahu ta'ala a'lam kìí ṣe gbogbo ìgbà Islam recognize obìnrin Islam recognize obìnrin amóhun tó fìtì obìnrin ẹgbọ́n mi ní gbé fún nígbà tó bí iná bá lọ́wọ́ ọmọ sí ilé ọkùnrin tí ó ra ibi tó lé ọmọ mọ́ àwọn rí o tẹ́gbẹ́ ọ̀gáláwá àwọn ọmọ kan bẹ wọ́n ní ti dáadáa ní ojú wọ́n sì mọ̀ wọn dáadáa ní àwọn kan drọ́gbọ̀n wọn lọ bí sẹ́lẹ̀ bàtí ó yàwá ìdí abára wọn ojú wọn bá lẹ̀ pẹ́ẹ́lú ẹgbẹ́ bí aṣọ bá dọ̀tí performance wọn wá reduce nínú kíláàsì lábáyáwọ́ ìrìn àkíní ìṣẹ̀lẹ̀ ó sì ní mọ́ ẹgbẹ́ láti wọ ọ̀gá ìkọ̀kọ̀ dáadáa àbátúnà ṣẹ́gbẹ̀ ọ̀gá ń kọ́ wọn dáadáa àwọn ọmọ yìí nǹkan wá ní because observation gbọ́dọ̀ ṣẹlẹ̀ à ń gbówó skúl lásẹ́kọ́ ẹ gbọ́dọ̀ mọ́ observe gbogbo àwọn ọmọ yẹn kí ní ṣẹlẹ̀ sọmọ yìí wọ́n ń dọ̀tí ọ̀là ẹ̀kì sí dájú wọn wá báyìí àwọn ọ̀sán ìlànà ọmọ yìí performance wọn lò lẹ́yìn ìgbà náà bí pé wọ́n fẹ́ ní challenge tí pé lè fẹ́ ní àgbẹ̀níà lè yí aṣọ rẹ̀ ń dọ̀tí má bínú mọ́mí wọn náà ríṣẹ́ kan níbi kan ní ọwá sì kìnnìkan ẹ̀wà aráyè máa kọ́dá ìrìnmọ̀ tó sẹ̀ mẹ́ta tó máa wálé láti iṣẹ́ wọn àbáyé àwọn ọmọ jẹ́ nìyẹn iṣẹ́ wo ló ń wá tó lè wá sádùúgbò rẹ̀ wọ́n fi wá ń travel lọ sọ́nà Àbújá ọ̀nà Sókótó àwọn awálẹ̀ kan lọ́sẹ̀ lóṣù àwọn ọjọ́ ọ̀la rẹ̀ mójútó wọn àwọn ọjọ́ ọ̀la àwọn ẹgbẹ́ náà ń pè ọjọ́ ọ̀la tàwọn Ìmámù Buhari rẹ̀ láńkà tí gbogbo sí àwọn lóde àwọn òbí wọn náà máa jẹ́ òkú àwọn náà láwọn náà wá sẹ́jà ìpín náà wọ́n mójú táwọn ọmọ wọn náà pòlú sí wọn jáde mójú táwọn ọmọ rẹ̀ èyí tó ọba ń tà ládùúgbò wọn náà fà lùbáríkà sí tí ṣe tó ọba ń ṣe ládùúgbò ní bọ̀dá pé society rẹ̀ ọlọ́wọ́ fà lùbáríkà sí èyí tó ọba ń ṣe ní city rẹ̀ ọlọ́wọ́ fà lùbáríkà sí ọlọ́lá ju èyí tó wà travel lọ tó wà fún ọmọ kalẹ̀ lọ àwọn yóò dìdàkudà àwọn ẹyẹ tó máa bá ní kí wọ́n yàyà dáadáa o ọmọ mi àwọn ẹgbẹ́ wọ́n yà ẹ̀bùn wọn lọ nítorí wò ó fún wọn ni nítorí náà
obìnrin máa sọ fún wọn dàbí ọkùnrin ní èmi náà fẹ́ sí ọkùnrin, èmi náà fẹ́ méjì, èmi náà fẹ́ sí kíríkẹ́, mo fẹ́ ara ìbù, mo lọ fẹ́ ara ìbù àwọ̀dà kábàámọ̀ ni ṣìbá àwọn gẹ́nà mo fẹ́ ara ìbù wọ́n sì gbogbo 70 mọ́ 45 ẹbá àwọn ọkọ̀ ọmọ nídìí ọkọ̀ ẹbá ààrẹ balẹ̀ gbogbo ẹbá àwọn ọkọ̀ ẹ̀dàkù ìrọ́pọ̀ láti jọjọ yìí oìsì kọ́lí oìsì ramọ́tò ọmọ bí kàrí àwọn náà ló ti wá bí ìdí ó ti bí ìdí kàrí ààrẹ ọ̀fẹ́ àwọn 45 onírànà ọkọ̀ náà ni ó fẹ́ wọ̀ kí ló kù mọ́ ara rẹ̀ ó dì lásán báyìí kíni báyìí jíìrì àpò ìbọ́dì báyìí jíìrì ó ti gbẹ gbogbo ìlìgẹ́ ti gbẹ dànù ẹ̀jẹ̀ fẹ́yàwó ẹ̀jẹ̀ fọ́pọ̀ àwọn ọmọ alọ́pọ̀ ọ̀wọ́ ni ẹ́ àtàmàrẹ náà lọ́rọ̀ sí ìrùkù ọmọ mi sáàsì ní sẹ́ lọ́wọ́ ọlọ́run mọ́jú sí ọmọ ẹ̀kọ́ wọ́n sọ gbọ́dà yọ ọkùnrin o wọ́n fi ayẹwọ́ ọkùnrin o egun tọ́lọ̀ tó sára yọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ìtì bẹ̀rẹ̀ ayọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ọmọ mi ẹ́ pọ́blẹ́mù ní pé kíyàn ní kó wọ́n dàbí ọkùnrin pọ́blẹ́mù tí ò lè tán láyéláyé àbùkùnrin ọmọ kan bẹ́ẹ̀ Allahu ta'ala alam tí kó ṣe bá ń bẹ̀ bismillah. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run kò bá dúpẹ́ fáwọn ṣéèkì wa. Jazakumullahu khairan. Ọlọ́run jẹ́ kó jẹ́ ká rí lé dáadáa. La hawla wala quwwata illa billah. Nípa ìgbà tẹ́ ń sọ̀rọ̀ pé tí ẹran Ànábì sallallahu alaihi wasallam tó bá ti pé 100 tó bá ti fẹ́ lé yóò wà nìkan pa kan bẹ́ kó mọ́ fi ju 100 lọ. Ṣé àwa náà lè máa ṣe irú nǹkan báyìí? Ọba wù yí kò sí láì fi bẹ́ ẹgẹ́ àmọ́ sùúrù láti náà bí iṣẹ́ ilé ìdí tẹ̀lé mọ́ tọrẹ bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ rábìjọ ànábì ìgbélé rẹ̀ kò sí láì fi bẹ́ súnà kan náà. Nǹkan tí mo fẹ́ fàyọ gẹ́gẹ́ ni pé nípa zakat. Àgbówó yí bá pọ̀ tó ń ju tàbí ìlú tẹ̀ sí fẹ́ sí. Tó jí bá dẹ̀ sí yẹn bá jì sí ń ṣe sí ń tọrẹ sí láì fi bẹ́. Ìdáná rẹ̀ ní ṣe pàdé bí sàráàmù iye sàráàmù sí láì fi bẹ́. Tó ti kò sí láì fi bẹ́. Àwọn bá ti dé ọ́n lórí wọ́n bá ti kọjá 120 sàkáàtì wọ́wọ́. Bọ́dà yẹn lè ní 5 million lóòjọ́ ó sì náà bẹ̀ẹ̀ tán èsì ìnápa. Ẹ̀mọ́ mi sàkáà nǹkan wọ́n nù. Ó tún ti yọ́ kejì ó tún ní 5 million ó tún náà tán. Àbúlá àlọ́ oṣù mẹ́ta ó lè lẹ́wọ́ gbówó ẹ̀ tán ló tún gba owó mi sàkówọ́. Owó yẹn gbọdọ̀ rẹ̀ tí ó mọ̀ wà lákàtà rẹ̀ tọ́dún kan ní òfin kọjá ìrírí. Wọ́n lè wá ní 5 million lóṣù. Kò yẹ lóṣù nígbà owó ní 3 million. Owó yẹn wá di 8 million. Ó wá jẹ́ kó tó di parí ní gbogbo yẹn wá jẹ́ bí 7 million padà ó yẹ sàkàdé lérí. Because owó yẹn kò sáfẹ́rẹ́ lákàtì. Dígẹ̀ sí ni owó yẹn sáà pọ̀ sí ní ṣe dínkù ń pọ̀ sí kò ní ó lè mọ́ wá mú èjì kan wá ó lè wọ 20 bí kan ó lè wọ 15 bí kan ó lè wọ 10 bí kan àmọ́ tó bá wá jẹ parí ọdún owó yẹn wá di jẹ́ bí 7 million lọ́wọ́ rẹ̀ owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò kà tó ti ń padà ẹ̀gbọ́n mi. Jazakumullahu khairan ọlọ́ọ̀bà lábẹ́ ẹlẹ́ran yẹn náà ni gbèǹdéke ewúrẹ́ mélòó ni èèyàn lè ní tí yóò fi yọ sàká tó bá yẹ pé màálù bá ní gbèǹdéke màálù mélòó lè yóò ní tí yóò fi yọ sàká àgbò náà gbèǹdéke àbí ẹran àgùntàn míì náà mélòó lè yọ máa ní. ewúrẹ́ àtàgbò àtìgbàná sọ̀rọ̀ ẹ̀rọ kanáà lọ ṣáàtù láwọn àgbẹ̀ tòtí ní àbá ti ní 120 sàká ti wọ̀ tó bá tún èèyàn yọ ewúrẹ́ kan tó bá tún débi gbèdéke kan bóyá tún kẹ́lẹ́ kan sàká tún wọ̀ ó tún di méjì tó bá tún débi kẹ́lẹ́ kan òkà rẹ̀ ń lọ fún ní Islam tó ti báyìí nìsí ọ̀rọ̀ àwọn màálù ní àbá ti ní àwọn kan ní 30 àwọn kan ní 40 ẹbá ti ní ẹyọ tàbíà ẹyọ ràkún ẹyọ màálù ọlọ́dún méjì lẹ́yọ fún ẹgbọ́n mi bẹba tún níbọ̀ náà ń pè 80 tẹ́gẹ́gbẹ́ ní ìsìn àwọn kan ní pé ẹyọ tàbí àtàn àwọn kan ní pé ẹyọ tàbí wọ̀ mùsínà bẹba tún ní iye báyìí olóǹkà tí ó sì jẹ́nu ràkún tí ẹ bẹba ti ní 40 ní ẹwọ Islam ewúrẹ́ 120 ṣé ewúrẹ́ tó ràkúnmí bẹ́bá ti ní 40 ràkúnmí ẹyọ ewúrẹ́ kan ẹyọ bẹ́bá tó wá ní báyìí ẹyọ ràkúnmí ọlọ́dún báyìí Islam gbogbo ẹ̀kalẹ̀ Wallahu ta'ala a'lam. Na'am. Jazakumullahu khairan.
Abẹ́ kírun ní ibìkan ajọ́ ń sálọ̀ alápẹ̀lẹ̀ nìyẹn ni bọ̀ ó wá wọlé sí wá bàtà tá wọlé bọ́lẹ̀ di kí jama tán àwa bẹ́ ni ẹ lórí ìjòkólẹ̀ àwa wá convince asẹ́ni òdìdé kírun àmọ̀bẹ́yẹsẹ̀ bí nàmí àkàkọ́ wá dìde kírun sáwàtà tó lẹ́yìn ẹ̀ náà sájọmọ jùkájọmọ kí bẹ́ẹ̀ ni àbá òdìdí àbá dá jama ti wá kí. Kí ló ń kí sóhun ni mọ́mù tẹ́lẹ̀ èso ni máàmù àwa wọ́n ti kí jama tán second jama iná làwa wọlé. ṣe ti jóyìn àbẹ́ ti jóyìn àtijọ́ yẹn ọ̀rẹ́ di àwọn òkúkú yóò ṣe àtayá ni àwa ìgbókò dìde èyí ìjòkó yẹn ló wá wá kò sí kírun. bí a bá fẹ́ kírun tó ti báyìí ní máa ń dájú bí mọ́mù tó pé nìyẹn máa ń tẹ̀síwájú Allahumma illa tó bá jẹ́ pé ìmáàmù ọ̀rá ti wá kìíní ìṣẹ̀lẹ̀ sí ẹ̀wọ̀n mi ó ṣẹlẹ̀ sí bóòrẹ̀ tí mọ́mù bá ti wá ń kírun lórí ìjòkó ẹ̀yìn náà gbọ́dọ̀ kírun lórí ìjòkó ni àti sọ̀rọ̀ láàrin àrí فإذا صلى الإمام قائلا فصلوا ماذا جلوسا أجمعين أو جالسا فصلوا جلوسا أجمعين قال صلى الله عليه وسلم النبي تمام يباكي ولي تمام يباكي ولي ìjókòó ẹ̀yìn náà kí ولي ìjókòó ni ibẹ̀ gbà wá mi àná ẹ má dúró mi lérí gẹ́gẹ́ bí táwọn àwọn àájìm tí wọ́n dúró lérí àwọn ọba wọn ẹ má dúró mi lérí bẹ́ẹ̀ ìjókòó bẹ́ẹ̀ Ànábì kí orí ìdìbò àwọn sáájú rẹ̀ ní kọ́lẹ̀sì náà kí orí ìdìbò pẹ̀lú báyìí sáájú ọ̀yìn máa mú tẹ́ẹ̀mẹ́ gbé kí orí ìdìbò tẹ́wàá padà máa ẹjọ́ kí papọ̀ ní ṣùgbọ́n ní náàbí ń sọ àwọn Màlíkíyà fi ní pé ẹni tẹ́ẹ̀tì síwájú ọgbọ̀dọ̀ jẹni tí ó pè tó bá jẹ́ pé ẹni tí ọwá díkọ́ ìmáàmù ráàtì bí nìkan ìmáàmù mọ́sálásí ló pé ó àárẹ̀ ló fà tí ìmáàmù fi wá jòkó ẹ̀yìn náà ojú àbí ìdí ìdí àjò kí mọ́ múlá sí kẹ́lẹ̀ ọyọ̀ mẹ́ẹ̀ lèrí gbà díẹ̀ lórí lálàáfíà lọ́síwájú ìgbà díẹ̀ tí ó ṣe kára wọn tọ́lọ̀ lábí ẹ̀wọ́n mi ẹjá àwọn èèyàn jọ lá ìmọ̀ dúró ẹ̀wọ́n mi Allahu ta'ala alim àwọn àbá àwọn ọmọ ọmọ nígbà tó kí ṣe ń tẹ̀lé ìrún tàbí bí òkè náà sáábé ó lápá jù kí ni lọ jù káwọn sáábé ní lórí ìlú náà lọ nǹkan kan tó wọ́n náà àfáà irú dáadáa bí ó kí fáwọn sàbẹ̀ lérí ìdòkó ẹ̀ ó lápá lára wọn ní káwọn sàbẹ̀ gí fúnra wọn lérí ìdó lọ ẹ̀gbọ́n mi Allahu ta'ala Jazakumullahu khairan afẹ́ra fóònù bí gan yìí dápọ̀ àwọn adébẹ̀ ní tó wá pàdé wá sáfẹ́ra fóònù ìlú fóònù báyìí ẹmọ bọ̀ wá níwàá àṣẹ́kò ní fóònù tó ń ta wọ́n pọ̀ gan tán ṣe bẹ́ wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá mú àlọ́dẹ ní tí ń ta fóònù gẹ́gẹ́ pa ẹni ìfẹ́ra fóònù báyìí ló fẹ́ra àzúmí sí wọ́n tàbí ẹ̀rẹ̀ ní 170 ẹni àwọn ní ìgbà tó ti mú wá yíò fóònù 175 làwọ́ tà asáwàyà àlera fóònù ìkàkà ọ̀nà kò sí nǹkan tó ń jọ because ó lẹ́ni tó ti mú wa sọ́dọ̀ yẹn ó ti léye tán máa ń gbá tán bá ti mú ìyàwó àwọn òsì gbé ọjà kankan wá ọjà lẹ́yìn pé ẹni tó bá ti fẹ́ ràkọ́ sáré wọn á pàdé rẹ̀ àwọn afá pé ikú kan bá yàrá mù ní wá ní kí sára mù ìsìnkú kan bá ìsára mù nàbí ìsára mù. Allahumma asá alhamdulillah salatu wassalam ala rasulillah Ọlọ́run bá san àfáwà ní ẹ̀san irú nǹkan bẹ́ẹ̀ náà pè ní samsarọ̀ alágbàtà àbí oúnjẹ láàrí àbílẹ̀ máa ń kìí láàrí jìláàrí ilé adétọ́ ní ìsìn alágbàtà ẹ́dẹ̀ òpòlówó rẹ̀ àbí sanwó àwọn náà ẹ̀ ti bá ẹmọ 200,000 ẹni tí ń ta gẹ̀rẹ̀ bá rà bí lọ rẹ̀ èlò pé fún yí èlò pé fún náà ni ẹgbà èyí tí ń ta lọ àmóhun náà ti fi kún gbogbo léyìn ọ̀dá eléyìn ọ̀dá bẹ́ẹ̀ mẹ́tọ́dù samsara yìí ọ̀lọ́ bẹ́ẹ̀ in tó fi lọ ní wípé yóò tà tán òun yóò wà lọ fún bẹ́ẹ̀ àmọ́ wípé pé wọ́n ti bá rẹ́kọ̀dù tó mú yí wá ìrọ̀wọ̀ bìkọ́ tó ṣe mú ìwà òun kò ní sọ fẹ́ rà ní ìsìn wọ́n fẹ́ fọ́ọ̀sì ẹgbẹ̀gbọ̀dọ̀ pé kíni ẹgbọ̀dọ̀ rà mú ìntàṣí ń pè ní ọjà in tí mo lè sọ pé rà mọ́ kí n tó bọjà ní ẹgbọ́n mi alìkíyà alìbàyí àyèbìlìkíyà tí n bá ti di party I can decide I don't continue anymore mo ra mọ́tò lọ ní ìsìn mo sì kówó fún àti ẹwọ́ ìrà mọ́ mo lè gbówó mi nítorí àti di party tàbá dìpáàdì máa lẹ́gbẹ̀ẹ́ tẹfọ̀rọ̀ ìgbàtà bá dìpáàdì tán
ìní kìnnìmá ìní excuse ìmọ̀ abẹ̀rẹ̀ ẹ̀dàpẹ̀ gba mọ́tò yìí padà ẹ̀dàpẹ̀ gba fóònù yìí padà ìmọ̀ bẹ̀rẹ̀ àmọ́ ló ń sáàtì pé ìramọ́ ó sì kẹ́kẹ́ ní ìsìn wọn fòsì yẹn láti rajà nìyẹn kò bá mú innamal bay'u an taradi ìyẹn máa rajà pẹ̀lú fínú fẹ́ lò ní wínílè ní wọ́n fẹ́ fọ́sì nìyẹn irú ọjà bẹ́ẹ̀ kò dáa ìyẹn rà owó tí yẹn bá sì gbàdé lérí owó àràmù wallahu ta'ala a'lam nítorí náà gbogbo àwọn tàbí ṣe gbọ́nà pé ó ń dì láàrin báyẹ̀ kò dáa o a sọ fún pín bá mú ìyàwó tán bá bọ́ padà bọ́ ọ̀rá fún mi lówó ẹ̀gbọ́n mi ìwọ náà sì má pàkéjì ọjà ní pé wọ́n ló ní báwọn èèyàn pé sẹ́rà 175 kíníkà náà má pàkéjì ẹni wọ́n báwọn èèyàn tá ìmẹ́kọ́ mọ́ lọ́jà ní mú lọ sọ́jọ́ ìdíje kẹ́ni tí ó rà àmọ́ ọmọ Nàìjíríà ìbúta àtàrí ní àtọ́sí ara wa mẹ́ ìdáwọn ẹ̀fúgbó ti wọ́n kalẹ̀ bá ti mú ìyẹ̀wá ẹgbọ́dọ̀ fún kíní ẹgbọ́dọ̀ fún wa ní 5,000 ní because ó lè sọ́kà wọ́n padà wà rà náà oó ẹ̀gbọ́n bí ṣe ẹ̀wọ́n pé làákà ìdásí ìgbò kóró tí wọ́n òfin ẹgbẹ́ wọn ní ó lè jẹ́ kó fẹ́ ẹgbẹ́ wọn ní ó bá ti mú ẹ̀wá 5,000 ní àfẹ́gbọ́ kankan mọ́ wọ́n fẹ́ náà fẹ́ sọ́ọ̀tì kíjàbà lè máa ṣẹlẹ̀ wọ́n sì ń fáwọn ẹ̀rí kiri jẹ láàrúgbẹ́ gbogbo ní ẹ̀bá máa ń ṣe bí constitution òfin ẹgbẹ́ ilé yìí ni ẹ̀yọ́ ọlọ́kadà ni ẹ̀yọ́ márúwá ni ẹ̀yọ́ télọ̀ ni ẹ̀yọ́ oníṣù ni nídìíkẹ́ máa lọ nígbè fáwọn àpá àti bàbá iṣẹ́ kè lábúgbà ọ́fíìsì mú tí èyí sí ọ́fíìsì àtànsọ́rọ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ o ìyọ́ máa ṣẹ́kẹ̀ tààrà iṣẹ́ ni ẹlọ́wọ́ àwọn ọmọ sí Saudi ẹlọ́wọ́ tó sí Kuwait ẹlọ́wọ́ ti bí sí ọ̀nẹ́ ọ́fíìsì ni àwọn pàṣẹ tó wà ní ẹ̀jú tí gan lọ látàyé nínú bá sí àwọn ṣe òkò sáà ní pàṣẹ mẹ́sẹ̀ jáde ọlọ́gbà náà wájú mú tí lónìí iṣẹ́ tí ó máa lọ ní àwọn gálùkà wọn gbófin kalẹ̀ ní ìlú Ìsìláàmù ní gbogbo ilé ìlú lójò rọ̀ gbogbo ẹ̀sẹ̀ ìlójò òbí ní rọ̀ ṣẹlẹ̀ ìpínlẹ̀ ìlú àfáà ní ẹ̀sìn tààràmù ẹ̀sìn jẹ́ rìbá ẹ̀sìn gbáyẹ̀ lójú ẹ̀sìn gbogbo ilé ìlú lójò rọ̀ àṣọ ní tí wọ́n lágbóyè àbá pọ́nù yìí kí láǹfààní ẹjẹ́ ń búra yìí kiri láàkiri ẹ̀sìn parọ́ tí ó sì kiri kan ọ̀rọ̀ tí ò ní sáǹfààní ẹ̀ sọ fún wa àti ilẹ̀ títa níyì aláwọn tí wọ́n ń ṣe orú nǹkan báyìí ẹ lọ wò wá gbogbo àwọn iléepo ẹsẹ̀ ń tepo wọn ẹ̀yẹ tí wọ́n ń ta dáadáa àwọn iléepo ọ́ìlì ní àwọn iléepo epo ní àwọn iléepo pupa ní ìtàkùtà ẹlòmí ń tà fún wa ó ìtàkùtà ẹlòmí ń tà fún wa owó àráàmù lẹ́lòmí fi kọ́lé ẹwà ilé kan wó ilé kan jó òsì níjó lóòjó náà ọkà àráàmù ní ìṣẹ́ àwọn àbáyé gbélé ẹ̀nà àkọ́sà ẹ̀kàbọ̀ nẹ́bì ẹ̀kọ́ asọ́sẹ́jẹ́ àti ẹ̀kẹ́gẹ́ sáfọ́ máa fà dáa yàwó sí jẹ́ àrámù lẹ́yìn sí jẹ́ lè náà sáàrù yìí Allahu ta'ala náà Assalamu alaikum. àìsẹ̀lẹ̀ lábẹ́ ìbéèrè tí Abu Umar béèrè yẹ náà ká ní pé ní ẹniyàn náà ń ta ọjà gangan so irú ọjà yẹn náà lòun náà ń ta wọ́n á dọ́dọ̀ rẹ̀ púrọ̀ tán wá fẹ́ gangan wọ́n rí wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ wá ní máa lọ bá yín gẹ̀tẹ̀ bí alọ́dọ̀ àwọn colleagues mi nílò ìtẹ́fẹ́ ìgangan rán àti tí mo nínú bọ̀ iye báyìí máa tà fún yín so ó wá lọ gbà lọ́dọ̀ àwọn colleagues ẹ̀yẹn so ó wá gbà for example bóyá 10,000 ló gbà ó gba 12,000 lọ́wọ́ wọn so gbà tó dé tọ̀ òun ní wọ́n dẹ̀ wò wọ́n láìkẹ́ irú ìta afẹ́ náà ni so ó wọ́n dẹ̀ rà so ṣé ìtókù òun náà fi sí àpò ṣé irú ilé náà sọ ó lọ. alhamdulillah salatu wassalamu ala rasulillah irú wípé wọ́n fẹ́ rajà lọ́dọ̀ wa bàtà wọ́n fẹ́ rajà lọ́dọ̀ wa àwa ni inú ọba yẹn ra wa ń bò mí àmọ́ 12,000 ní ta wọ́n sì ń ta 10,000 àbí ọwọ́ agbójáde ó gba lọ́dọ̀ náà 10,000 ọwọ́ agbójáde ẹ̀wọ́n mi ọwọ́ ní pé ẹkú 12,000 wà ẹ̀wọ́n mi ọ̀dà wala tani ma laysa indak in tí ò sọ́dọ̀ rẹ̀ mọ́ta ó ti ta tí ò sọ́dọ̀ rẹ̀ kalẹ̀ ọ̀nà bàbá fi lè ṣe òun ní pé kó lọ pé ìmọ̀ wá ẹ̀mọ́ mi
ọwá lọ ó wá fowó ti rà ní 10,000 ọwá dé 12,000 níta fún yí àmọ́ tó tí ìrà tó ń pè fún wọn nímọ̀ náà ń pè 12,000 ó lè débẹ̀ ẹwọ sílámù tẹ́lẹ̀ ní ọmọ náà ó lè débẹ̀ ní kẹ́ni 50,000 ó jù tó pẹ́ lọ ọwá dé padà ọwá dé pé ìgbàtí wọ́n dé bẹ̀ tí wọ́n lè pàá ó lè pè fún wa òun ìrìnà ẹ̀tì yẹ́ padà ní ẹ̀tì yẹ́ wọ́n ní trọ́sì Islam ò sí méjì kí ní kẹmọ́ ọbẹ̀ lọ́kàn ara wa síra wa látẹ̀bí máa lè sa ìdà in tí ò sí ọ̀rọ̀ mẹ́ta kalẹ̀ ẹ̀rẹ́ sì kan bọ̀ láti kéré báyìí lè sí ọya máa kó kalẹ̀ ìntàfún ní 55,000 ó sì dé ẹ̀sì bá di 6,000 ọ̀rọ̀ ló sọ fún mi mọ́ta tí ò bá ti sí lọ́lọ́ rẹ̀ gbaná ránà sọ́dọ̀ tí ẹ ti sì máa wá fún wọn ní price látẹ̀bí máa lè iṣẹ́ ẹ̀dà a mọ̀ lè sọ fún wọn pé bóyá réjì báyìí ó lè jẹ́ réjì báyìí bàbá yìí wà náà abẹ́ padà wá so ti wallahu ta'ala a'lam in tí yàn bá ti kó yàn dè mọ́lẹ̀ ìyẹn tàá in tí yàn lè sọ ti bẹ́ ìyẹn tàá ẹni tí ó bá jẹ gbì òun náà sí kẹ́ni òun náà kú gbì ó sì nínú àmọ́ wọn ọ̀fẹ́ jẹ ọ̀fẹ́ kú gbì wọ́n fẹ́ máa jẹ gbì ọ̀dá alùgbónú mùbìnúgbùrù ìtàǹkì olówó ni ẹ fún kálùkù máa lọ wo ogun bísẹ̀ tó ọba ti ṣe tó ọba ti bẹ́ ìwọ ọ̀fẹ́ sọ́ọ̀tì ẹ̀ sọ́tí yìí ní sí lọ́dọ̀ tèmi ọ̀dá ọ̀ ẹ̀gbọ́n mi in táwọn báńkì Islamic báńkì kẹ́sẹ̀ ní ẹ tí mo fi lẹ́nu láti sọ wípé majority transaction yẹn muamalatun muharrama because Islamic bank wọ́n máa sọ fún yí pé sọ́tẹ́jì kan ò sí lọ́dọ̀ àwọn èyí ìwọ̀lọ́ wá sí kíríkẹ́ kí lè léyìn ájọ ọmọ gẹ́ẹ̀nì papọ̀ bẹ́ẹ̀ láti yọ wọn sí kéré ájọ ọmọ sọ́tì papọ̀ àwọn ẹgbẹ́ lùsì kò sí lọ́dọ̀ kíríkẹ́ ẹ̀yìn lẹ́wà bí á ní ẹ̀ because àwá ti ọba bẹ́ẹ̀ kọ́ ìdà ní o alùgbónúnú bẹ̀rẹ̀ ọjọ́ ìṣì okùn ìṣì lọ́sẹ̀ wallahu ta'ala a'lam. Jazakumullahu khairan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. So ìbéèrè mi ní orí nígbàtí ẹ fi ń ṣàlàyé tírà fún wa. So ẹ mention pé nípa Ànábì sallallahu alaihi wasallam pé ó gbé Asma bint Abi Bakr. Wà lágbé mọ́? Ok, pé ó fẹ́ gbé Asma bint Abi Bakr. Now, so, ibi tí ìbéèrè mi wà ń bẹ̀ gangan ni pé òun ni níbi bóyá in case tánàbí bá gbé tẹ̀kùngbà tánàbí ti ọ́fà láti bí pé in case tánàbí bá gbé pé nínú tó lè jẹ́ kó dàbí ẹ̀tọ́ òun ni pé bóyá gbígbà tó jẹ́ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ tánàbí dẹ̀ lè fi àwọn méjèèjì yẹn papọ̀ so nǹkan tó máa fẹ́ béèrè ń bẹ̀ ni pé ṣé irú èèwọ̀ àìfẹ́ àwọn méjèèjì papọ̀ yẹn ṣé ó sọ obìnrin yẹn dèwọ̀ fún yàn mi ò mọ̀ bóyá mo fẹ́ bí ìpẹ́ṣẹ̀ so n pé ṣé ó nǹkan tó mo gbà lérò ni pé ṣé irú èèwọ̀ tí ó táì lè fẹ́ Asma bint Abi Bakr ní táìmù yẹn ṣé ó sọ di bí ẹlòmíì tó jẹ́ wípé bóyá bírú ìyá bírú ẹ̀ẹ́dẹ́gbẹ́ lè gbé sẹ́yìn tí yẹn ṣó ó mi ò mọ̀ bí fẹ́ kọ́sán yẹn sí lẹ́bù rẹ̀ tó lẹ́bù ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni a fọ́ rẹ̀ dábì bó lè gbọmọ olé papọ̀ ìgbọ́jọ́ olè wà papọ̀ láwọn nìkan látàrí pé ìzákùnmọ̀lá ìbéèrè tó dáadé àbúrú ìyàwó yẹn agbèbáwọn àgbẹ́gbẹ̀ ìyàwó yẹn tó lè fún ìsíyàn ẹgbẹ́ àjọ máa mú fún káàkiri ìrọ̀wọ̀ ó ní límítì ó ní ìsìnkẹ́ni wọ́n náà máa kan sọ pé jẹ́ mo lè lórí ìyàwó àbúrò ìyàwó mi títí lọ lẹ́yà ìrọ̀ because lẹ́tọ̀ọ́ náà sì ni àmọ́ mọ̀ akátà ni wà ń tẹ́jú ma owó bẹ́ẹ̀ ní ọ̀fẹ́ ìbọ̀lọ́ ọ̀pá gbé kèsí bẹ́ẹ̀ lè fẹ́ wọn ọ̀nà àwọn kan tó pé kèsí máa náà àmọ́ ó ní tàfíì bí i bá ṣe àdámọ́ tí ò dá ó
o lè mọ ronú aburú sí àbúrò ìyàwó rẹ̀ gẹ́tò sí lè mọ ọrọ̀ aburú sí kí ni ìyá ìyàwó rẹ̀ tó sì lọ ọrọ̀ aburú sí kí ni ìyá rẹ̀ gẹ́ àmọ́ tí bò náà ń pè tí àbúrò ìyàwó yẹn àbẹ́gbẹ̀ ìyàwó yẹn lóbìnrin ó kéré ìwọléwọlé dé ọgbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ máa jẹ́ lódì wọn àgbà tí ó jẹ́ pé kí ni ọ̀nà tí ó wà expose ànábì fẹ́ gbé àsìmá pẹ̀lú pé àsìmá yóò wà ní kí ni ìta wọn kálukú sì máa rí àmọ́ pé ìwà pẹ̀lú àbúrò ìyàwó rẹ̀ ẹjọ́ á wà nílé fa ìṣúná ń lo àìsìrí náà ní ó ṣe kí ìyàwó àbúrò kò náà ní àbúrò ìyàwó mọ́lẹ̀ náà ló wá dórí gbogbo ilé ìpátá ìsìlámù fẹ́ báyìí ó wà kí ni ó wà mọ́ àkọ́tẹ̀ wallahu ta'ala a'lam. Assalamu alaikum warahmatullahi. Jazakumullahu khairan. Kí Ọlọ́run kí ó jẹ́ kí á rí àwọn ṣe fà pẹ́ ó wà àti kí á pẹ́ fún ààrẹ ìdáadáa. Ìbéèrè tèmi lọ báyìí lábẹ́ ilé ìtún bí ilẹ̀ kan gẹ́gẹ́ bí caretaker tó jẹ́ sí pé sọ̀rọ̀ pé èyàn ó jòkó lé mo wá ilé báyìí dákàbà wálé báyìí wọn ni wọ́n ń ṣe wàhálà káàkiri sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà báyá ní sí lápéjú mo nídìí kan báyìí lọ́jà ẹni wà á rí so ó wá túmọ̀ pé yóò bùkátà kí ẹni tí ó sọ fún kó máa wá káàkiri kó máa ṣe wàhálà kó wá káàkiri irú báwọn tó bá fi eré tiẹ̀ lélẹ́rí ǹjẹ́ òun náà kó sí abẹ́ ilé ìtẹ̀sàlàyé àwọ̀lẹ̀ ni àtàníyàn òun ni pé masala tó gbòde ń ṣe nípa ṣítúṣàwà pé ǹjẹ́ obìnrin rúṣọ wà fún wọn pé kọ́kọ́ san gbèsè àwẹ̀ rẹ̀ náà ni àbí ń ta lò ní pé fáàtì báwo tánàbí ìṣọ̀ṣẹ́ òun ni pé ó lé eligible àti gba ṣítúṣàwà lópin ìgbà tí Ramadan bá pé tó tí Ramadan bá ti pé definitely ó eligible àti gba ṣítúṣàwà àbí rúṣọ wà fáwọn obìnrin khasatan ipe yes àwọn lè sọ pé taqdim wa ta'khir kan kọ̀ dámà ṣítúṣàwà kó tó di pé wọ́n ṣe kí ni ó kí ó gba ìtọ́jẹ́ gbèsè àkíràn ó ní pé ọ̀kan wà ní iṣẹ́ ìrìnà tí ń go viral rẹ̀ sí wọ́n ní solatul haja ó wà kí náà fílà yẹn kódà ìmọ̀ tó ti rí àwọn àfikàrù yẹn wọ́n tó wá kó jọ báyìí wọ́n ti kí náà fílà tán ó tẹ̀ tó wá ṣàwọn àfikàrù pé ànábìnrin ṣe khutbatul haja so náfílàtul haja náà wà tó bá ti ní bùkátà àti kan ó lè yẹn náfílà tẹ́ pé ó sì kí ni ó wá ṣẹ̀ àwọn àdúrà yẹn sí ìjẹ́ ó lẹ́sẹ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi Muhammad ayọ́ assalamu alaikum. Náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ipò kí á ti kà táyà náà fẹ́ gbalé yóò mú wọn káàkiri tàwárí ilé yóò àfihàn òṣìṣẹ́ náà sí àbí kò sí láì kí n gbélé yàn nígbà tá bá ń mú wọn láti wọ́n gba ilé ṣiṣẹ́ bá wọn kò sí láì fi nù bá owó sẹ́tì mí o èyí báyìí percentage tèmi pé ọba yẹn wálé ìlú wà láti ibi náà sí èyí báyìí pọ́blẹ́mù bẹ̀ òun ni kó jẹ́ wípé ó ní pé ń bá ti mú yín lọ ẹgbàá o 5,000 ní kí ló dé pọ́blẹ́mù bẹ̀ ní ẹ̀ náà kẹ́ẹ̀tọ́ lọ kẹ́ láti gba 5,000 kọ̀ bá mú bí wọ́n tó mú mi ó lè mọ́ dáadáa ọkàn mú mi débi lẹ́kàn mọ́ta kò sí fánú mẹ́ kò sí tọ́lẹ́sí mẹ́ kò sí 5,000 lọ́wọ́ mi kò bá máa wọn àwọn tó bá jẹ́ pé oníkó owó ọkọ̀ ìsanwó ọkọ̀ rẹ̀ èmi ló jẹ́ mọ́ta pẹ̀lú ń tẹ́ sí kò ju 1,000 lọ ẹgbà òun inspection fees ẹwà gba 5,000 wọ́n á débi tó tó fẹ́ ṣe wà ọba fẹ́ o èyí tí mo mọ̀ tí wọ́n ṣe ní ìsinú yóò ní ọ̀dá àmọ́ mo bá rí tí mo fẹ́ percentage tèmi mú mi wá o èmi náà gbà o àmọ́ èyí tí ò dá táwọn afá sọ mọ́ gbà lọ́dọ̀ ẹni tó mú wá ó tún wá gbà lọ́dọ̀ ètò ilé ọ̀nà kan ló ti gbà ẹgbọ́n mi ọ̀nà kan ló ti gbà olódájú wọ́n bá ń gbọ́ lọ́nà méjì àwọn afá àti pé wọ́n ní haramu wọ́n sì gbà lọ́dọ̀ tèmi ó tún gbà lọ́dọ̀ tó ìdájí ṣe nù àwọn tán mú yẹn lọ sí ilẹ̀ ọ̀nà ìjẹ́ rálì jẹ́ náà o wọ́n dùn ẹni tí ó sàwà náà fi tàbí kìnnìkan ní 5 million wọ́n tán wọ́n sì gbé ju 3 million àwọn tó wá sọ wọ́n náà gbé 5 million lágbé fún tó gbé 6 million lọ́fẹ́ta tó jí wá ní o ẹ̀nà sọ 2 million ló wá wọ́n tó máa yọ jà sí ìṣẹ̀lẹ̀ ayọ́ òsì tó kàn ó ti gbówó jẹ káìfún nínú ìbẹ̀rẹ̀ sí ó ti wá tú
ó dẹ́tùnà tí ó tán yóò tán kọ́dà mọ́ jẹ́ lómi ìjábọ̀ orí ẹlòmí ìbẹ̀rẹ̀ ọlọ́run fàájìmẹ̀lú fi tọ́lá bẹ̀rẹ̀ sí ọ̀nà ìgbàtà fi máa jẹ kó lálàáfíà ìkejì mẹ́ nípa àwọn obìnrin Abubakar àwọn obìnrin wa pẹ̀lú síta Shawwal tẹ́rí la yukallifu Allahu nafsan ọlọ́run bí o fi kọ́yà lọ́rùn tí ó jù lọ tó bá lágbára so rí síta Shawwal náà bá fẹ́ ní bọ́ọ̀ bá gbẹ́ síta Shawwal ó ní accountability kan gbogbo àgbébé lọ ìbáṣẹ́ fún àjíyàmá àwọn tó bá gba Ramadan ó jẹjọ́ o nítorí náà ọ̀rọ̀ yẹ̀yẹ́ kọ́ máa ń san kíyàn tó máa san kí ni kíyàn tó máa san náfílà o ẹ̀gbọ́ta nàbí idha uqimatis salat fala salata illa al-maktuba a bá ìsẹ̀ ká mọ̀ kò sírù kankan mímọ̀ ọ̀rọ̀ yẹ̀ ló gbé náfílà kalẹ̀ gba san gbèsè rẹ̀ kò sì lè náà mẹ́fà ló gbanú 30 àbí ìwọ́n tó ti pẹ̀pọ̀ ti sáìbọ̀ tètè bẹ̀rẹ̀ apárí Ramadan tán ìjọ́ kẹta jẹ́bi ìjọ́ kẹta ní ẹni bẹ̀rẹ̀ ti ọdún yìí jọ Monday because Saturday ò ní gbààwẹ̀ Sunday ò ní gbààwẹ̀ Monday báyìí ló bẹ̀rẹ̀ san gbèsè rẹ̀ gbogbo ìṣẹ́ tó jẹ òwúlé ju 5 sí 6 náà lọ ẹ̀wọ́n mi mẹ́fà wọn ti kú ó tún sáyé gbà bí síta Shawwal lè rí mẹ́rin gbà kẹ́ìdọ̀ rẹ̀ tó dé ẹ̀lọ́ rẹ̀ tún parí ó rí méjì gbà ó balance 12 days náà ló fi gbà rẹ̀ normal obìnrin bá ń ṣe idol 12 days ló fi san gbèsè ó jẹ́ ló kéde nínú Ramadan àti síta Shawwal 12 days ní ó lò 30 days pẹ̀lú pé ó sa idol náà ìjáde 6 days ó yẹ mélòó 15 days balance náà pẹ̀lú tó lè àbẹ́lòmí fẹ́ afẹ́sàfẹ́ kàkàgbàládà ó sì ṣẹlẹ̀ ìwọ́n tó fẹ́ jẹ́ ní ọlọ́run tó fẹ́ kó ládá ọ̀nà ìwọ́n ló sọ ọ́gùn ní èyí ṣe mẹ́rin ti l'Aljanna yásíl àtà rahmani láti rọ̀ sọ̀tàn balẹ̀ àti ghaliyatun ala al-kasilani ọlọ́fẹ́ ìyàn àfáwọ̀ tó wà sí àgbáyé yásíl àtà rahmani wọ́n lábúrò fún bàndì láti rọ̀ sọ̀tàn ọ̀lẹ́sì Aljanna lẹ́sì láti rọ̀hí sátàn ọ̀dẹ́ láti rọ̀hí sọ̀tàn yẹ́rí ọrùn bal anti ghaliyatun ala al-kasilani bal anti ghaliyatun ala al-kasilani Ibn Qayyim ló kọ́ rẹ̀ bal anti ghaliyatun wọ́n ala al-kasilani fọ́ lèyàn gbogbo aláwọ́ gbọ́wà sí ọlé olè gbọ́wà sí báyìí fẹ́yà fún wọn tàtà ìmúmí fẹ́lọ rẹ́sì òní tí ó ṣe láǹfààní àwọn akíhùn jẹmọ́ ẹwọ́n ìrìnàṣà ìkíkẹ́ nílẹ̀ lè máa tí ó bá yọ bal anti ghaliyatun ala al-kasilani gẹ́bẹ̀ náà ní Sittatu Shawwal ọrọ̀run ìyó tẹ̀mí ẹ̀lámúrè ní ìgbà náà ní táàsí ń tẹ̀mí àmúrè táàsí wọ́n kíkà ọdún fẹ́lẹ̀ ládẹ̀mú àmúrè wà ládẹ̀mí wa náà ní àmúrè láti kásìkẹ́lẹ̀ láti san gbèsè Ramadan lẹ́yìn ìgbà náà àwa fi Sittatu Shawwal tẹ̀lé ìbéèrè yẹn lẹ́kẹta Salatul Haja kò sí ẹ̀rí fún àmọ́ bí èèyàn bá ní bùkátà èèyàn lè sàrò sí ìrìn gbá kò ní nǹkan báyìí jẹ́rá kígbà tí ìjọ lọ́wọ́ wà kò sí láì níbẹ̀ because irun àwọn àtẹ́bí ọlọ́wọ́ máa ń sálọ síbẹ̀ àwọn ẹ̀nà náà bá ti wọ́n sí kí wọ́n máa ń sálọ síbẹ̀ òsìsàyìn bí sọ́rọ̀ sọ́lá ẹwọ́n àwọn ọlọ́gbẹ̀gbẹ̀ tí súnfà ti máa kí ẹ máa kí o àmọ́ kó jẹ́ pé àdúrà kan báyìí láti ṣe ẹ̀wọ́n mi àdúrà báyìí láti ṣe ọba mú mọ́ra bá kan ní nọ́sẹ̀lì ìpínlẹ̀ sí àwọn ilé yìí àwọn make content náà ní ọba lásàsí kan ibi ọwà ka fatia tán níbi àkàlà kọ̀kọ́ ọkà sùkúrò ọ̀sùnfàláṣì ọkà 50 níbi ẹlẹ́kejì ọkà 50 bàbá débi sùjúrù náà ìkẹtẹ̀sọ́ tó mọ́ ọkà fatia méje oko rẹ̀ ó sì wá ní ìmọ̀lẹ̀ ìwò láì owó tí sí ń bà kájẹ́ Ànábì pé inni unha
ìlú yòóhìtù wọ́n pọ̀ fún mi kí n máa ka kùránì wà ní sáàjì tí máa fi rí kalẹ̀ àfáà sí ni máa ka fásí àkẹ́mi ló ń gbòrò ibi sùjúdù tí kùránì bá sí lè dá tó lè ká níbi kò lè ká ní sùjúdù kùránì dágẹ̀ àmì bí sùjúdù gbọ́dọ̀ ka kùránì kódà àwọn àfáà nǹkan bá fẹ́ ṣe rọ́bà náà ó gbọ́dọ̀ lẹ́bi pé rọ́bà náà tí ń ṣe kìí ṣe kùránì ní ń ka ò kí ń ṣe àdúrà ni kódà àwọn àgbẹ̀ bí yí padà má lọ rọ́bà ní sọ pé kí ni Allahumma atina ìdúnìyà hasana wa fil akhirati hasana pẹ̀lú síjà mi lọ́dà fún yàbá yìí síjà mi lọ́dọ̀ àwọn ẹni bá ti gẹ́ ẹwà sí kìníkà ẹjẹ́ sọ̀wọ́lá láàfin kìníkà ẹjẹ́ aláàmìlá kìníkà gbogbo ilé àdálẹ̀ ní fi sunnati buniya fi sunnati buniya fi sunnati tó wà bẹ́ẹ̀ ọmọ ní bùkátà tó tó ṣe fi kalẹ̀ yẹ níbi fìdúdú yẹ máa tó dáa rẹ̀ ti kọ́lọ̀ náà sọ Yorùbá ọlọ́run bísínẹ́sì mi yóò pẹ̀lú mílẹ̀ o jẹ́bì kìí ṣe ọjà ní o bísínẹ́sì mi yóò kí gé ní ilẹ̀ ní o wọ́n yóò sọ́sọ́ lọ́rọ̀ ọlọ́run tí ní o ìlú kẹfẹ́ ní náà ìfẹ́sẹ̀ náà ìfẹ́láwúrò ìfẹ́lókíní máa fọ́fọ́ lọ́run máa fi mọ́ fẹ́síláàbùrú máa fọ́fọ́ lọ́run ìfẹ́ wọ́sẹ́ mọ́lọ́run dákùnjẹ náà ta ìfẹ́ sí kíní kan náà dákùn máa jẹ́ ta ìfẹ́ lòmí náà ìwọ́n mọ́ ní ọlọ́sẹ̀ ọ̀dá àbá ìdíṣọ́ kíní kẹ dákùn sàánù ní mọ́kẹ padà síbẹ̀ mọ́kẹ yìí sí ilé púpọ̀lọ́ anẹ́bí náà tó púpọ̀lọ́ ọlọ́run wọn fi lẹ̀ pa àwọn síbẹ̀ kó wáyé sókú bá jẹ́ wọn tún sí ọmọ lórí ayé ó kò fọ́lọ́run nù wọ́n wá fi lè jẹ́ àwọn tí lọ́rẹ́ náà 15 ilé tí lọ́nà tàbí bẹ́ẹ̀ nígbà tí ilé wa pàtàkì tí lọ́nà tàbí tí lọ́nà 15 ni ọlọ́run bá fi lè parọ́ wọn tún sí ọmọ lórí ilẹ̀ ayé ọlọ́run àdẹ́bí tó kọ́ lọ́run tí bẹ́ẹ̀ wọ́n lọ́mọ tó wọ́n ọlọ́run ìfẹ́sẹ̀bọ̀ dákúrò ọdójú tí ní ó dákúrò ìfẹ́wẹ́ gẹ́gẹ́ fímọ́ ìfẹ́lọ́gbómi yé tó mọ́ lọ́run látẹ̀jẹ́ ni mọ́dà jẹ́ bímọ́ ìfẹ́lọ́ ọdún ìyá bí ẹ̀ká tó fọ́ lọ́run àmọ́ kò làdọ́ àwọn òbí gbá tí ó tó ṣe pò fọ́lọ́run ní ọlọ́run mọ́dún ẹ̀hìn ọmọ ní pèmí náà mo lè sí ẹ̀hìn ọmọ ìpèmí lórí ilé ìtútọ́ fún ìmọ̀ lọ́tọ̀ fáwọn èèyàn ọlọ́mọ bínú kọmọ lọ tó jọ pápá ẹ̀yẹ lákùn ó tẹ̀wà lè fún báyìí inú ò lè tó fún lọ́wọ́ ọlọ́ tó fẹ́ ní tó lè sí tẹ̀rù múlẹ̀ ìzà ثم تنام ليلا يبوس البحر من طلب الليالي àwọn afẹ́ yìí pé jíyàn ọfẹ́ bímọ ọ̀sùn lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀fẹ́ dàmú ó ní rẹ́bíra wọ́n ló dìde lóòrùn ní ọmọ bí ọlọ́run lé ní sùjúdù rẹ ní sùjúdù yẹn ọlọ́run súnmọ́ wájú gbogbo nǹkan mí lọ àwọn àlọ́ tó wá ń sàdúrà kan wọ́n pa kìnnìkan sùjúdù ló ti parí gbogbo nǹkan sùjúdù ànábì máa ń gùn tí bá ń tọrọ nǹkan sùjúdù ànábì máa ń gùn gan wọ́n tó gbogbo kátà rẹ̀ láìlá àwọn kí ń àlàlà iṣẹ́ máa wà báyìí máa ń lọ sàlékùn alágbàjú báyìí lọ ẹni máa ń fà á àbá àdínà dráyò àwọn ẹwú ti máa ń wọ́n fà dáadáa wọ́n fọ ọlọ́run dájẹ́ lónìí o sí rọrùn ó ti parí omi ẹ̀rọ àṣùwá sùjúdù rẹ̀ ó ti parí gbogbo nǹkan ọlọ́run àlàáfíà o ọlọ́run ọkàn jí láàárọ̀ gbogbo ó sì máa yí sí ó ti parí ẹ̀mí sùjúdù àbẹ́lẹ̀ ilé ọmọ ọlọ́run wọ́n sì tàyí lórí sọ́bùrì sọ́lá ó ní pọ̀ bí irun ìwòkẹ́ bá lẹ́mdẹ́ bí irun àbẹ́lẹ̀ ni ó mọ̀ ní àṣìbọ́ ọmọkan lásọ ọmọkan ní máa pọ̀ nílùú èbó ẹbá ní ọ̀nà wá ṣáájì ní ó ní pé wá ṣáájì lọ́wọ́ túnmà sí ààrẹ pé ọmọ Nàìjíríà náà ní o àmẹ́mọ́ jókà kí náà fi mú lọ sí ìlú èbó náà ọwá ní pé ṣe bìlífù wípé ibi orí òun ti mọ ìsìláàmù dáadáa àpò ọkùn sí gbàdáwùsù gbogbo ní ọlọ́pàá nígbà tàbí sí yóò ọwọ́ àyàrákà kejì tó bá ti arákà òun fẹ́ plé yóò ọlọ́pàá fún èdè ọfẹ́ sí dákùnjẹ méjì ẹ̀lú dákùnjẹ méjì ẹ̀lú dákùnjẹ ayára àpíṣẹ́tì ẹ̀ kí wọ́n lọ́mọ́ ìbẹ̀dẹ́gẹ́ bá wọ́n ti bẹ̀rẹ̀ máa jọ ẹ̀ẹ́mìyà ẹ̀tọ́ sí ẹ̀sẹ̀ wọ́n wá tún dé lóògbó ní ẹ̀yẹ̀ wọ́n á mú wọ́n yí wọ́n yí tó ìgbà náà rẹ̀ tó ṣe yóò dá kò tó ra wọn ọlọ́run sì wá ń gbàdọ̀ àyàrí ní ọlẹ́kẹ̀ẹ́rù ló fi wá lágbòye ọlọ́run ti wá yóò kó níbi
sọ́nà tó gbàgbé eléyìí o pẹ̀lú ní ẹ̀kẹ́ ẹ̀sìn bóòrùn ni wọ́n ní gbàgbọ́ àti ẹ̀rí nìkan aláàrí nínú àwọn akóhùn àkájọ ẹwà kàkàkàkàkà dábàá rẹ ní ìtọ́nà tó gbàgbé ọ̀kẹ́ tó bá sáàmù ẹ̀ ó lè jẹ́ òmìnira Allahu ta'ala. Assalamu alaikum jazakumullahu khairan. Ẹ dákun àwọn béèrè mẹ́ta ni. Àkọ́kọ́ tí ọba ní ọfẹ́ kí n tó kú lára èèyàn wá débẹ̀ bóyá yálà èèyàn mọ̀ bóyá ènìyàn ń kírun ìwọ̀n bóyá ènìyàn mọ̀ ń kírun ká wá rí èèyàn kan kó wá béèrè láàrin gbogbo jọmọ́ kó wá ní ẹ dákun ṣé ènìyàn mọ̀ ń kírun ṣó bá ojú mu ènìyàn béèrè láàrin gbogbo jọmọ́ bá ṣe ènìyàn mọ̀ ń kírun àbí òkín kírun. Ẹ̀kejì ń bẹ̀ ní abẹ́ aláwọ̀ náà ló wà o ṣé èèyàn lè sọ pé torí òun mú èèyàn ti gbókù sí inú ilẹ̀ pé àtọ́rí òun mú o èèyàn ti gbókù sínú ilẹ̀ àbí tí òun bá lọlẹ̀. Ẹlẹ́kejì níbẹ̀ àwa tí abẹ́ aláwọ̀ náà ni méjì òbí. Ẹlẹ́kejì níbẹ̀ ẹni tí ìmáàmù ti kírun tán ó wá tún wá kí jọmọ́ mi èèyàn dé mọ́sídìí nígbà yẹn mọ̀ bóyá àwọn tó kí jọmọ́ mi yẹn bóyá bá mọ́ àbí wọ̀ bá mọ́ èèyàn ṣàbá wọn lórí pé àwọn náà ṣáà kírun ní èèyàn kan lèèyàn bá nínú wọn tóun kírun lọ́wọ́ ń tẹ̀ èèyàn wá dé èèyàn ń bọ̀ láti ta èèyàn wọ ní mọ́síd láwọn àgbà ẹni ń kírun lọ́wọ́ irun yẹn ó dẹ̀ ti mọ èèyàn ti mọ̀ pé zuri náà ni wọ́n kí kò sí ṣùgbọ́n èèyàn wá wọlé ṣé èèyàn lè bá ènìyàn kírun ẹni tó ń jábà múmi fún ìmáàmù kan ṣé ó lè mọ jẹ́ ìmáàmù fún àwọn ẹ̀dàkùn àáfàá wo ni ó sọ pé kò sí láì fílẹ̀ tí èèyàn bá ṣe. Ẹlẹ́kẹta níbẹ̀ kùránì pípín kùránì pípín bóyá èèyàn ní ọjọ́ mẹ́ta ní fi parí kùránì ọjọ́ mẹ́rin ní fi parí kùránì kí ẹ máa dá kùránì bí ọlọ́dọ̀ mẹ́ta ń fẹ́ ṣe ọlọ́dọ̀ márùn-ún ló fẹ́ ṣe láì fi wà ń bẹ̀ àbí ò sí ń bẹ̀. Òyí tó wá jẹ́ gbẹ̀yìn bẹ̀ ẹni tí ó ń gbà àwẹ̀ ṣútà sàwábọ̀ lẹ́yìn ọjọ́ sátọ̀dẹ̀ ló bẹ̀rẹ̀ sátọ̀dẹ̀ tọ́ṣọdún friday òun bẹ̀rẹ̀ sátọ̀dẹ̀ òun máa gbà wọ tọ́ọ̀sì báwọn ó wá gbà sátọ̀dẹ̀ òun wá ń gbàdọ̀ sunday lọ àárẹ̀ wá débà ó wá jà ṣé tó wá máa bẹ̀rẹ̀ àwẹ̀ ń padà ṣé mẹ́fà náà ni ó padà gbà ní torí pé wọ́n kí ń gbà àwẹ̀ sátidé sunday ṣé mẹ́fà ni ó padà gbà ní àbí ẹ̀ẹ̀kan tó ti gbà sátọ̀dẹ̀ tí ara fi balẹ̀ òun ṣé mọ̀ gbà lọ bẹ́ẹ̀. Jazakumullahu khairan. Jazakumullahu khairan. Ẹni tí wọ́n ṣíwọ̀ pé tí ó bẹ́ẹ̀ wọ́n ń sọ pé kí n kírun láyé ní ayé rẹ̀ gan àwọn èèyàn ṣíwọ̀ ń pa ìsìláàmù rẹ̀ ó yóò gba ìsìláàmù àbí yóò gba ìsìláàmù pé àwọn èèyàn ṣíwọ̀ pé ẹni yìí tún ṣẹ̀ṣẹ̀ sí tún ṣe kíní kan mọ́ra wọn so ló fi wá fà pé tó ló fi wá bí kọ́ra àbí pẹ́sìnà pé sẹ́ni yìí tẹ̀ ń kírun gan àbí kì í tiẹ̀ kírun. Alhamdulillah salatu wassalamu ala rasulillah. Ṣé rí ìkírun sókùlá nǹkan méjì ni o ìkírun sókùlá nǹkan méjì ni o àkọ́kọ́ bẹ́ẹ̀ ni aṣahada a ń jẹ́rìí fún bá ẹni yóò mùsùlùmí la máa sí ẹ̀kejì ń bẹ aṣàfáà à ń sígbẹ̀ fún lọ́dọ̀ ọlọ́wọ́ dákùn sí fẹ́ fún a máa ń gbé kò pé o àmá bá sí kíni ma sí fẹ́ fún ma mú pẹ̀lú aburú rẹ̀ bá fàánù rẹ̀ bá fi lè ẹni tí ọwá jẹ́rí fún ẹ̀wọ́n mi tí wọ́n máa ń pẹ̀ tí wọ́n jẹ́rí fún àbí ẹni kọ́nù kọ́ wọ́n bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ farabalẹ̀ àmọ́ táwọn èèyàn bá ní pé ẹwà bá kírun sí èèyàn ládùúgbò kan ó sì débẹ̀ tó ti bá ó ní ìpò fún máa béèrè wípé sí mùsùlùmí ni àbí sí mùsùlùmí bọ́sọ̀ wọ́n tẹ́lẹ̀ àwọn ẹ̀tàn kéṣì ọ̀hún ni wọ́n sì kéde bìnáwó ṣàhádà ala ṣàhádà ìyẹn lè jẹ́ ìlérí jẹ́rẹ̀ àwọn èèyàn ẹ̀gbọ́n mi àmọ́ tí wọ́n ní àwọn aládùúgbò ẹgbẹ́ lágbájá yìí ìyẹn rí mọ́sálásí rí ìyẹn rí mọ́sálásí kọ́dà ìgbọ́n jẹ́ ìyẹn rí ọdá ń dá máa rí ẹ́pẹ̀ rí pàpàrípà àmọ́ ìlọ́dọ̀ wọn ọdá ń dá sí máa rí láàrẹ̀ àrí mẹ́lẹ̀ olóòrùn láàrẹ̀ rí ọwọ́ kúrò ní wá kí òun sí náà àbèrè ẹ̀dàkùn sí mọ́sù
mùsùlùmí ni aláìsàn ti jẹ́ ìlú mùsùlùmí ni sísè kírun ìmọ̀ kírun àwọn kèsì gbogbo wà èyí wọn àwọn mẹ́rin kéèkìrún rárá àríkìrún sí àmọ́ mọ́ kírun àwọn ìsìn ìwà iná kírun sí ọ́dà yóò kà ṣùgbà ní ìṣà ìdé ọ́dà ìjọ mi ló bá bá ní páàkì lókì àmọ́ kéèkìrún ìsìn lọ sí ìparipa àríkìrún fún mọ́ wọ́n yàtọ̀ ìyẹn ti clear àmẹ́rin táwọn èèyàn mọ̀ fún ojú òun wọ́n á mẹ́bí sí mùsùlùmí ni ó nídìí ẹ̀ mo bẹ̀ ti gẹ́ẹ̀sì àmẹ́ tí wọ́n mọ̀ ìgbẹ́rùn ún eléyìí ìsàrà wa ó lè béèrè wọ́n jẹ́ ilé ní nǹkan tí ó ní dáwọ́ sí ilé Allahu ta'ala ẹni bá ṣèṣì sí tí kí ọ̀nà gbé sí mùsùlùmí mo láti kí ọ̀lá ti sọ ní àdáàdì nínú máa dá àbẹ̀dá nínú láti mú àdá ọkùnrin yìí ẹ gbọ́dọ̀ kí ní sílẹ̀ ìgbọ́dọ̀ kí ní sáré wọn ọ̀tí gẹ̀gẹ̀rí tí wọ́n kún lágbára ju ti yọ́ láti gẹ̀rí lọ fèsì bá ní ọlọ́run sábà fẹ́ òní ìwọ̀n gẹ̀gẹ́ ṣe bá wọ́n kún gẹ̀gẹ̀rí láwọn ọlọ́run ààlà ẹni tí èèyàn wá mọ̀ pé èèyàn mọ̀ pé ẹlẹ́gbọ̀n ìmọ̀fẹ́ tó máa ń tó jẹ bọ́ọ̀lù tó jẹ tètè pé àwọn ọmọ akára tó kí ní káwájà ṣe lè wá lọ wọ yàrá àtúntò bábẹ́ ilé wọ yàrá wọn ẹni ẹni yìí sábà ló mọ̀ tẹ́lẹ̀ àmọ́kàtà wọ yàrá wọn wá sáré tó tó lè ká ní ìtòlẹ́ yàtọ̀ sí aláwọ̀ ṣé kò sí àbí bẹ́ẹ̀ mọ́tàlásí wọ́n yẹ kí wọ́n kọ́ ní déhùn mọ́tàlásí òun ní ọkọ̀ láti kọ́ mọ́tàlásí ládùúgbò lọ́nà wọn náà tó ọkọ̀ wá jẹ́ ìwọ̀n mú alágbà lọ́dún wọn bá lọ sáwà ìwọ̀n mú àwọn jẹ́ wọ́n mú sílẹ̀ náà lọ́dún wọn wáyé ọkọ̀ jẹ́ àwọn àpẹẹrẹ ẹni tó wọ́n yẹ kọ́ òní tó wáyé àpò wọ́n sílẹ̀ ìgbẹ́gbẹ́ ìgbàgbọ́ wọn bá kọ́ lọ́wọ́ wọn lọ kí ìmùdè pàtó wá dé ẹni ìmùdè àwọn dé wáyà àbá àwọn òtí kì í tàwọn ẹ̀ka lẹ́yìn ìjọba tí kò sí àdúgbò pé ẹ̀ka wọn láti fi ìjọba ẹ̀ka káwọn kọ́ ọ̀dà ẹ̀ka mo ní tọ̀ kí ìjọba kọ́ máa sọ́kà mo ní pọ̀ fún wa lọ sí pọ̀ wọn á lọ sí ọ kí ìdí ó bá yàwó káwọn bá yàwó gbé ìdílé tí kò sí àdúgbò pé ẹ̀ka wọn lọ́kà mo ní tọ̀ fún tí ó wà ìtọ́ka sí mo lọ kọ́ ìwé wà ìtọ́ka sí ní kọlù tẹ́ ẹ fẹ́ sọ láìpẹ́ kọlù tọ́lọ́ pé gbé kọlù ṣẹ̀rí àìpé ìyẹ́ kírun lẹ́yìn ìdìbò ní tọ́jú ìgbàlérò sílẹ̀ àwọn dáwọ́ jù kíyàn sọ̀rọ̀ níwájú ọ̀lẹ́ lọ́nà gbà mí bá má bínú ọkàn mi ò gbé ilẹ̀ ọ̀rọ̀ parí àti òsì ọkàn mi ò gbé ìwé lẹ́yìn yìí pẹ̀lú tí mo dé tó dé yìí ẹkì lákèsí àmọ́ ìmọ̀nì jura wọn lọ́wọ́ irú ìkan sọ nǹkan orí àní mo ní kọlù kan látọ̀dọ̀ ọlọ́run ìyẹ́ kí ò lẹ́yìn ìrí ẹ̀bọ́ pé ọlù náà ni ọlọ́yẹ̀dógún ìlà dárí sàlám ọlọ́run tó ilọ sí di ọlá ilé ọlá mo fẹ́ lọ ìgbọ̀dọ̀ tó kí ò lẹ́yìn ìrí mẹ́ ọlù náà lòun náà ẹ̀wọ́n pé orí àyẹ́ lọ àmẹ́ ẹ sọ fún ẹmú òun náà kú níbẹ̀ ká àbá ìmáàmù ilé kí ò lẹ́yìn ẹgbèjì láàrin kẹ́nẹ́ta rèé gbé ọdẹ rèé náà ìyẹ́ ní oúnjẹ ọ̀rọ̀ parí ẹ̀láàkẹ́ ẹwọ́ báwọn àfáà náà sì náà eré ìrìnlẹ̀ ẹ̀láàkẹ́ náà náà sọ yìí àfáà náà sì lélé ìrìnlẹ̀ ọlọ́run sáàmù lẹ́yìn ìgbà náà táìmù ní àlè gbé òkú sínú sàárè kò sí gbàdá àlè gbé òkú sínú sàárè tó ti wẹ́n ní ìgbà tó rùn bá ń wọ̀ àti ìgbà tí bá ń yọ ìgbà yẹn là lè gbé sí tó ti bá ilẹ̀ sí àti bá náà bí pọ̀ fún wa àmọ́ ilẹ̀ gbé náà ilẹ̀ tutù ní gbé sí náà wọ́n bá jẹ́ ní dáadáa ló tutù máa wọ́n bá jẹ́ ní ibú lọ́mọ gbó náà só náà lọ́nà bó tutù jù bẹ́ẹ̀ lọ́mọ jẹ́ ní ibú lógo yálà ìyá gbó náà ni lọ́mọ jẹ́ lẹ́gbó náà máa wà wọ́n ó sì àbàtà wa ní ó sì sàárè wa ní àbàtà kẹlú àbàtà jẹ́ náà ó mọ́ sí lọ́gbọ̀n kẹlú ọgbọ̀n náà bàbá ìmọ̀ wa nínú bẹ̀rẹ̀ yìí adé mọ́sálásí wọ́n ti kíjẹ̀mọ́ tẹ̀yẹ̀ kan tó wá ń kí òyìnká ìjọyẹ̀ sí ọdún rẹ̀ àmọ́ mọ́dá àbí wo ló faramọ́ ìlú faramọ́ Màlìkí ò faramọ́ Ṣàfi'íyà náà faramọ́
Ànábì bá fara mọ́ àwọn ànábíyà jẹ́ ọjọ́ òjẹ́ pẹ́ afẹ́ fi lẹ́kṣọ́rà padà because lákàyè tó di ẹbá ilẹ̀ sí ìmọ̀táwọn ànábíyà àmáwọn ànábíyà fara mọ́ Ṣàfi'íyà wọn fara mọ́ àti Màlíkíyà wallahu ta'ala a'lam. Àmọ́ jẹ̀lí ó sì kíni ìjọba àdábà Muhammad sallallahu alaihi wasallam ìyàkan wọn mọ́sálásí wọ́n ti kírun tán Ànábì ní ká tàbí sàárà ọ̀fọ́ ọmọ ya rẹ̀ wọ́n sì jọ wọ́n kí jẹ̀mú àpàdà mọ́sálásí sallallahu alaihi wasallam. Àmọ́ wọ́n bá jẹ́ pé wọ́n wá sí mọ́sálásí tí máa mú bẹ mọ́sálásí wọ́n gbọ́dọ̀ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìmáàmù ká tó kírun. Àwọn mọ́sálásí àwọn bá mọ́mù yẹn níbẹ̀ tí mọ́mù yẹn sí wọ́n bá ẹ̀lákọ̀ mọ́ bínú àpẹkíjọ náà ó dà pọ̀ jù súnà àwọn akẹ́lẹ́ kọ́ ọ̀rọ̀ yẹn ni àmọ́ súnà àfẹ́kírun wala ya'ummanna ahadun wala ya'ummanna ahadun fi arikati rajulin ولا يؤمن أحد ولا يجلسن على أريكته إلا بإذنه أو كما قال صلى الله عليه وسلم يقول كل الذي كان على الإمام كان على تبع الله àwọn kan ní yọ̀ǹda ní pé ọ̀bọ̀ síwájú kó fẹ́ lìdí wọn àwọn kan ní ìtumọ̀ rẹ̀ bó bá fẹ́ kí wọn mọ́sálásí kan tó bá ti bá mọ́mù bẹ́ẹ̀ bẹ̀yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀wá bá mẹ́ kí wọn jẹ sì mọ́ àbọ̀ síwájú ibi ń bà ní rẹ̀ lọ́wọ́ lọ́dún ọba àwọn tó Allahu ta'ala a'lam. Last question. Kùránì fi kí ẹ̀ fún Kùránì tó jọ bá Kùránì mú fún ọparí 83 days. Ànábì sọ bẹ́ẹ̀ máa sáájú kan. Àwọn kan 3 days, àwọn 7 days, àwọn 40 days. Àkọ́lé tí wọ́n bá ṣe mọ́kà sílẹ̀sì sí gbọ́ yìí. Àwọn kí ẹ̀kọ́ máa ka la yukallifu Allahu nafsan illa wus'aha. Àmọ́ àwọn á pín Kùránì kẹ jáde wọn lọ́wọ́. Èyí wọn ọ̀dá ẹ̀ ṣe já Kùránì ẹgbẹ́jọ́ lọ́wọ́ ìjà yìí ló ń jàkújà o. Oní ọ̀rẹ́ sọ́kẹ́ ìrìnàjò ṣe ẹwà máa já Kùránì kí ta ló bẹ̀yìn kẹta Kùránì fàdúwà. Ta ló bẹ̀yìn Kùránì fàdúwà? Kùránì ọlọ́mọ ìrìnàjò àdúọ̀tọ̀. Wọ́n bá wá ka Kùránì ní wọ́n ní kàtá ọwá lè wá Ọlọ́run ọlá Kùránì tí mo kà yìí ọ̀rọ̀ rẹ̀ ni lápùgbàdúrà láì fílẹ̀. Wọ́n bẹ́ẹ̀ gẹ́sì rí. Ẹja lọ́rọ̀ lẹ́yẹ́lẹ́yẹ́bà ìbí ẹ̀kàlẹ̀ mẹ́ta. Ẹ̀lẹ́yà, ìwò yìí tó náà ní. Ìwò yìí tó ẹ̀gbọ́n mi, èyí táwọn fi ń ṣe ìmọ̀ yẹn fi ń ṣe. Ó ti yẹ yí àbí? Ẹ̀kàlẹ̀ mẹ́ta. Ẹ̀kàlẹ̀ mẹ́ta mọ́. Kọ́dà ìlídìí kẹ́ẹ̀ká. Allahumma innaka afuwwun jito. Allahu ta'ala. Bàbá, kí lágbọ́ṣẹ́? Ẹyọ́ á? Tó bá gba sọ́tọ̀dé, tí ẹ bá gba sọ́tọ̀dé, kò sí láì fílẹ̀ tó wáyé kó mọ̀. Tó sí báyìí. Kò sí láì fílẹ̀, kò sí báyìí tó wáyé kó mọ̀ kò ní ìdájọ́. Ìgbẹ́bà kọ́ o, ìyẹn lè gbẹ́ sílẹ̀ ṣọwọ́ mọ̀ fọ́rọ̀ kẹgbà méjì lọ́sẹ̀ yìí, kẹgbà méjì lọ́sẹ̀ tí ń bọ̀ wá, kẹgbà méjì sí ìkéde kan ìyẹn lè gbà mọ̀fàrọ̀wọ́kọ̀ kí ẹ mọ́gbà tẹ̀lé ra wọn èsì mọ́jẹ̀ bàbá bí ẹni nínú ìbéèrè tí ẹ béèrè wọ́n ní àwọn lọ síbì kan táwọn ti lọ mọ ara nǹkan níbẹ̀ sọ àwọn á fẹ́ kírun àwọn á ń béèrè pé bó ni mọ́sálásí wà ní ibi báyọ̀ àmọ́ mọ́sálásí wọn jẹ́ pé mọ́sálásí wọn sábà lò síbẹ̀ níbi oríko kan ni so gbọ́sọ̀rọ̀ àwọn aláǹsá àmúgbálẹ̀ àwọn gbà àwọn á kírun níbẹ̀ jẹ́rùn àwọn lálàáfíà báwọn ṣe ṣe àbí ọlálàáfíà àkójá alálàáfíà mọ́sálásí ti kírun báwọn èèyàn bá kírun àjẹ́ ló kírun fẹ́ tó ṣe rírun ilé olúwa kìí pa aláfò ilé olúwa kìí pa aláfò wọ́n yẹ kúrò àwòlá ọkọ̀dé wà kan náà ọmọ lè ṣe yà bí káfíìrì ilé olúwa kìí pa sáàkù àyàn máa kírun bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam. Náà bàbá àwọn náà ní náà irọ́ bàbá sẹ́yìn ni wọ́n ṣe àwọn náà tó ti yóò kí ọmọ láti tún sí bára wallahu ta'ala inshallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.